ọ̀hún àti pé lè ṣe hajj mọ̀sùrù ni mo tẹ̀lé lọ sí ìrìnàjò hajj mi. ọ̀sẹ̀ mẹ́ta fún ṣe hajj ṣíṣe yín pé sá. ó pé o tún lé torí pé ọjọ́ márùn-ún péré ni ṣe hajj èyí tó kù ziyara la fi ṣe. gbogbo tí Kùránì àti àdìsí àdébùwà Muhammad sallallahu alayhi wa sallam mẹ́nu bà lágbìyànjú. torí hajj pẹ̀lú sunna ló jẹ́ Amir Kọ̀bọ́rọ̀dín Àjàlá lógún. ibùgbé tó dára ìtọ́jú tó péye wá sí àtìgbàdégbà látẹnu àwọn afáà tó dáńtọ́. wò ó kò sáyé àǹkà tí kẹfọlọ́ngbò nílé ṣe hajj mọ̀sùrù ṣe hajj pẹ̀lú sunna ni. nígbà wo ni fọ́ọ̀mù gbígbà máa bẹ̀rẹ̀. fọ́ọ̀mù wọn ti wà ń tà kẹ̀tíkẹ̀tí làwọn èèyàn ń gbà 14 November sí 27 November ní umrah oṣù Rabiul Awwal tá ó gbéra umrah oṣù Ramadan ní 21st May sí June 4 2019 ọjọ́ kìíní oṣù kẹjọ sí ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún 2019 ìrìnàjò hajj ọ̀tẹ̀ yìí máa wáyé 24 Tokunbo Street Lagos Island làwọn èèyàn ti ń gba fọ́ọ̀mù fún àlàyé ẹ pé 08023364653 tàbí 09095604931 hajj mọ̀sùrù ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé. الحمد لله الذي أكمل لنا الدين وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا والصلاة والسلام على أبيبنا وإمامنا وصديقنا سيدنا ومولانا محمد وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أيها الإخوان والأخوات السلام عليكم ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run Ọba atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Adúpẹ́ fún Ọlọ́run Ọba tí ó tún sọ pé kí a tún máa ṣẹ́kù ní orí ilẹ̀ títí di àsìkò tí à ń bẹ nínú rẹ̀ yìí. Sísẹ́kù wa oore ló jẹ́ fún wa nígbà tí ó bá ń ṣe wípé à ń bẹ lórí dáadáa, à ń bẹ lórí déédéé, à ń bẹ lórí ìtẹ̀lé tọlọ́run Ọba. Yóò sì máa jẹ́ aburú fún gbogbo àwọn ẹ̀dá. Sísẹ́kù wọn, gígùn ẹ̀mí wọn yóò máa jẹ́ aburú fún wọn lópin ìgbà tí wọ́n bá wà lórí àìdá, lórí aburú. Abẹ́ Ọlọ́run Ọba Allah kó dákun kó jọ kó jẹ́ kí sísẹ́kù wa kó máa jẹ́ lórí iṣẹ́ rere, kó jẹ́ kí sísẹ́kù wa kó máa jẹ́ nínú Islam. Ọlọ́run Ọba tó ṣe pé àárín ìka rẹ̀ méjì báyìí lọ́kàn ẹ̀dá wà tó ń yí bó bá ṣe fẹ́. Abẹ́ Ọlọ́run Ọba pé kó dákun jọ kó fi ọkàn wa rinlẹ̀ sí orí ìlànà tọlọ́run Ọba. Ya musarrifal qulub thabbit qulubana ala dinik. Ya musarrifal qulub thabbit qulubana ala ta'atik. Ya musarrifal qulub thabbit qulubana ala ta'atik. Abẹ́ Ọlọ́run Ọba Allah kọ́lọ́run Ọba kí ó dákun kó jọ kó fi ọkàn wa kó fi rinlẹ̀ sórí òdodo, kó fi ọkàn wa kó fi rinlẹ̀ lórí ìtẹ̀lé tọlọ́run, kó má jẹ́ kẹ́sẹ̀ wa kó yẹ̀ kúrò lórí ìlànà ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Gbogbo ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam mo tún kí yín lẹ́ẹ̀kan sí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ fọlọ́run tó tún ní ká máa bẹ ká máa ṣẹ́kù báyìí. Oore Ọlọ́run Ọba ni kọ́lọ́run Ọba kó dákun kó jọ àlékún oore náà kọ́lọ́run Ọba kó máa ṣe fún. A ti bẹ̀rẹ̀ dáadáa ti bára wa nínú Islam abẹ́rẹ́ wa ló nínú sunna tànàbí sallallahu alaihi wasallam abẹ́ Ọlọ́run kọ́lọ́run kó jẹ́ àparí dáadáa, kọ́lọ́run kó jẹ́ àparí dáadáa, kọ́lọ́run kó jẹ́ àkárí, kọ́lọ́run jẹ́ ká àtúbọ̀tán ẹnì kọ̀ọ̀kan wa, kọ́lọ́run Ọba kó jẹ́ kó dáa. Jàmáà mùsùlùmí ní àsìkò yìí kí n tó máa bọ́rọ̀ mi lọ mo tún ṣàdúrà fún àáfàá wa àgbà Sheikh Saheed Shittu. Ọbẹ̀ Ọlọ́run Ọba Allah kọ́lọ́run Ọba kó máa bá wa fi sọ rẹ̀ sọ wọn, kọ́lọ́run kó máa bá wa dáàbò rẹ̀ bò wọ́n torí pé iṣẹ́ ńlá iṣẹ́ takuntakun òun ni iṣẹ́ tí wọ́n gbé dání tí wọ́n ń ṣe yìí. Ọ̀gọ̀rọ̀ àwọn àáfàá kódà ẹ̀rù wọn ò lè ṣe iná ló fi jẹ́ kó wọ́n iṣẹ́ náà wọ́n, ṣùgbọ́n Ọlọ́run Ọba yóò máa gbá àwọn èèyàn tiẹ̀ dìde lórí ilẹ̀. Àwọn èèyàn máa wà tí wọ́n sì máa sọ tálùkì àmọ́ Ọlọ́run fi dé ni wá ń sọ ó ti le jù ó ti ṣe kinní jù. Ẹni tó le náà lọ́lọ́run ó gbé tí ẹ̀yin tẹ́ bá ń hùwà bàjẹ́ tó jẹ́ pé ẹ̀ rẹ́dì láti jáwọ́. Ẹni tó le lọ́lọ́run wà gbé kòyìn típa yín ò wá ní ká, Ọlọ́run ó gbé tí yín. Bẹ́ẹ̀ ni irú ẹ̀ ni àáfàá wa Saheed mẹ́rin tí mo lè ṣàfiwé wọn náà ni Umar radiyallahu anhu. Bẹ́ẹ̀ ni àáfàá wa Saheed. Abẹ́ Ọlọ́run Ọba Allah kọ́lọ́run Ọba kó máa bá wa dáàbò ẹ̀bò yín, kọ́lọ́run Ọba kó máa bá wa fi sọ rẹ̀ sọ yín àtẹ̀yìn àti gbogbo àwọn fámìlì yín àti gbogbo àwọn ẹbí yín lápapọ̀. Sọ Ọlọ́run Ọba àtààbò Ọlọ́run Ọba tó nípọn ju káwẹ́ wo irin kára lọ, kọ́lọ́run Ọba kó máa bá wa dáàbò yín ní kọ̀kọ̀ ní gbangba lọ́sàn-án lóru, kọ́lọ́run Ọba kó máa bá wa fi sọ ẹ̀ sọ yín tí kó jẹ́ pé kò sí nǹkan tí ọ̀tá lè ṣe fún yín lódiwọ̀n ìgbà tó bá jẹ́ pé Ọlọ́run Ọba ló ń sọ ẹ̀dá rẹ̀, tọ́lọ́run Ọba bá ti dúró ti ẹ̀dá kò sí nǹkan kan mọ́. Sòun ló fi jẹ́ pé kí n tó yọ Ọlọ́run Ọba nínú làwọn máa gbìyànjú láti ṣe pé ṣé nǹkan táwa ń ṣe so ó dùn mọ́ Ọlọ́run Ọba nú àbí ó dùn mọ́ Ọlọ́run Ọba nú. Ní téèyàn gbọ́dọ̀ máa yẹ̀wò nìyẹn. Wọ́n burú ni wọ́n ti burú gan, ẹ̀yin tẹ́ ẹ̀ ń sa burú sẹ́yìn ò burú.
ẹnìkan ń pè yín pé ẹ má ṣàbúrú mọ́sẹ̀ aláburú tẹ́ ẹ ṣe yìí tó ẹ ló burú jù ẹ̀yin tẹ́ ẹ ń ṣàbúrú láti àìmọye ọdún yìí àtẹ̀yìn àìmọye ọdún abáyín láyé ni orí aburú lẹwà títí dòní ẹ wá ní kọ́lọ́ máa yin ẹni tí ó le jù yín lọ kọ́lọ́ máa yan tí yín ẹ̀gbọ́n tọ́lọ́wọ́n bá sọ ní Al-Qur'an nínú Suratul Baqara Ọlọ́run ní walaula daf'ullahi nasa ba'dahum bi ba'din la fasadatil ardu walakinna Allaha dhu fadlin 'ala al-'alamin walakinna Allaha dhu fadlin 'ala al-'alamin Ọlọ́run ní àwọn Ọlọ́run ọba là ń ṣe bẹ́ẹ̀ tí kì í bá ṣe pé àwọn Ọlọ́run ọba walaula daf'ullahi nasa wàláwólá dáfọ́n lọ́ọ̀yì nasa ba'dahum bi ba'd tí kì í bá ṣe pé àwọn Ọlọ́run ọba a bá mú apá kan àwọn èèyàn fi ń dáàbò bo àwọn apá kejì ni tí kì í bá ṣe pé a gbá àwọn èèyàn míì dìde kí wọ́n mọ takò àwọn ẹlòmíì ni tí kì í bá ṣe pé a ṣe bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba ní la fasadatil ardu ilẹ̀ ò bá ti bàjẹ́ ilẹ̀ ò bá ti bàjẹ́ tí kì í bá ṣe pé a gbá àwọn èèyàn kan dìde báyìí bí irú àfàwà Saheed Shittu báyìí pé ó yá lọ máa kàn wọ́n kò lórí máa kàn wọ́n kò lẹ́yọ kọ̀ọ̀kan máa kàn wọ́n kò gbé wọn sáyé jẹ́ káyé mọrú ẹni tí wọ́n jẹ́ pé àwọn eléyìí wọn èsà àfà gidi àwọn eléyìí ẹsẹ̀ ni Ọlọ́run wọ́n fẹ́ bẹ̀sìn Ọlọ́run ọba jẹ́ lórí ilẹ̀ ni ó yá dìde tí kì bá ṣe pé Ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ ni wọ́n sì máa ṣe bàjẹ́ ẹ lọ ni tẹ́nìkan ò tún ní mọ̀ tí wọ́n tún máa pè wọ́n lẹ́ni Ọlọ́run wá gbé àfà wa Saheed dìde ẹ wá ń pariwo èmi ò mọ ẹni kinní kan mùsùlùmí ṣé mùsùlùmí lẹni tó ń sóògùn tó ń ṣe ṣíríkù oògùn ṣíríkù ẹni tó ń ṣe ṣé mùsùlùmí ni ẹ sọ fún mi ṣé mùsùlùmí lẹni tó ń ṣe torí pé gbogbo ìwà náà la kéwò tó bá ẹ̀ka àwọn nàwákìdùlì Islam tí wọ́n bá ka nàwákìdùlì Islam ṣé kò sí ń bẹ̀ ni asáhírù kò sí ń bẹ̀ pé ẹni tí Islam ẹ ti bàjẹ́ so asáhírù ó wà ń bẹ̀ ẹni tí Islam ẹ ti bàjẹ́ Ọlọ́run ti sọ ní Al-Qur'ani pé la yuflihu sáhírù haythu hatta la yuflihu sáhírù haythu hatta gbogbo àwọn tí wọ́n ń ṣoògùn dán wọn ò ní ṣoríire so ó wà ń bẹ̀ so ẹ bá lọ ka àwọn agbọ́nrin yìí ẹ rí i pé gbogbo àwọn nǹkan yìí ló wà ń bẹ̀ so àìmọye àwọn tó ń ṣe ṣírùkù tó ń ṣẹbọ tí tó jẹ́ pé wọ́n ń tó yẹ kí wọ́n fún Ọlọ́run bá wọ́n fẹ́ lómi àbí inú àwọn àfáà náà kó ló ń sọ pé ó lọ bọ orò lé yín ṣerú àfáà kọ́ ni nínú àwọn àfáà kọ́ lẹ́ni yẹn wà tó sọ pé ó yá wá lọ bọ orò lé yín ó yá nǹkan tó máa ṣẹlẹ̀ pé ojú orí bàbá rẹ tó ti pẹ́ ó yá ó wà mẹ́ran lọ síbẹ̀ ó wà lọ ràgbò tẹ́yìn ẹ̀ gbagbá ó wà mú lọ pẹran síbẹ̀ àbí inú àwọn àfáà kọ́ làwọn tí wọ́n ń tà wá fún sàárè ni nínú àwọn àfáà kọ́ làwọn tí wọ́n ń pè ẹni tó ń bẹ́nu sàárè ni pé ìyá alágbájá gbà mí ìyá alágbájá ṣe báyìí fún mi ṣe láìsà minhum sínú àwọn ẹ̀yẹ̀kọ́ ni so nínú àwọn tó ń bẹ́ẹ̀ ni nínú àwọn èèyàn yẹn ni so tó bá rí bẹ́ẹ̀ kí wàá lẹ̀ ń pariwo fún pé wọ́n sọ pé ẹnìkan ó wọná wọ́n sọ pé ẹnìkan kò sẹ́nìkan tó dárúkọ pé ẹnìkan lágbájá ó wọná ṣùgbọ́n ẹni tó bá ṣiṣẹ́ ẹ̀ná á rò pé iṣẹ́ tó ń ṣe yìí ó iṣẹ́ ẹ̀ná ló ń ṣe Ọlọ́run bá Allah ti sọ bẹ́ẹ̀ Ọlọ́run bá Allah ti sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'an pé ìwọ tó bá sóògùn tó ń sóògùn náà tó ń ṣe pé iná ni ilé rẹ ò ní ṣoríire Ọlọ́run sọ pé Ọlọ́run ti tún sọ nínú Al-Qur'an pé gbogbo àwọn tó ń bá ń parọ́ mọ́ Ọlọ́run tí wọ́n dàda parọ́ mọ́ Ọlọ́run wọn ò ní ṣoríire Ọlọ́run sọ nínú Al-Qur'an Al-Karim pé tabbati yada abi lahabin wa tabba ma aghna anhu maluhu wa ma kasaba sayasla naran dhata lahabin وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد àbáyà Kùránì kọ́ mọ́ ni àbá ní kà mọ́ ni tabbat yada abi lahabin wa tabba ọwọ́ àbílà méjèèjì ọwọ́ ẹ̀ ṣòfò òǹgàn sórí ibú ma agúnná ánìwò máa lù ú wà máa kásábà gbogbo dúkìá rẹ̀ tó ní kò ní rọ̀ lọ́rọ̀ gbogbo tó fọwọ́ ara rẹ̀ ṣe ń ṣe kò ní wúlò fún sayasula naranda talahabe yóò wá wọná iná eléjò iná tí ò ní kú iná lahab iná tí àbúlábò wọ̀ iná tó ń jò fúfú iná tí èkú ń gbà kankan wà múrọ̀ àtù Ọlọ́run sọ pé ìyàwó rẹ̀ náà ó tún wọ̀ hàmà látàlẹ̀ àtọ̀ èyí tó máa ń gbégi ẹ̀gún sójú ọ̀nà
fanabi sallallahu alaihi wasallam fi jidiha hablum min masad àwa so iye ọrùn rẹ̀ báyìí ni a mú ó so chain ẹ̀wọ̀n ń ó so mọ́ lọ́rùn chain necklace tiẹ̀ chain tí wọ́n mú wá láti inú náà jahannam ni wọ́n fi wọnú náà jahannam so sọ́lọ́run ò sọ àwọn èèyàn bẹ́ẹ̀ ni so kí wá ní ariwo tẹ́ ń pa pé Saheed Shittu ó ṣe kí ló ṣe ó ní kẹ́ ẹ má ṣe bọ mọ́ ó ní kẹ́ ẹ má yẹsẹ́ wò mọ́ ó ní kẹ́ ẹ má sóògùn mọ́ kẹ́ ẹ má tẹ̀yàn rìn mọ́ ó ní kẹ́ ẹ má wòràwọ̀ mọ́ kò sí inú ẹ̀sìn ṣé ká máa dọ́ bọnú sọ̀rọ̀ ni ọ̀rọ̀ ẹ̀yin pípù yóò tiẹ̀ wá yé wa mọ́ ká má sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ tó ń bẹnu Al-Qur'ani ká pátì ká filẹ̀ so gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe lẹ máa lọ jáwọ́ kò ń ṣe ẹni tó ń ṣe lẹ́mọ̀ pariwo pé ẹ̀yin lẹ máa jáwọ́ tẹ́yin bá ti jáwọ́ ẹ rí i pé nígbà tẹ́yin ò bá ti ṣe mọ́ kò sí nǹkan kan mọ́ bọ́tẹ́ bá ń ṣe á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣèbá àwọn àfáà tí wọ́n ń wò yín ni àwọn náà mọ tí wọ́n rí tí wọ́n fi ń wò yín tí wọ́n dákẹ́ tí wọ́n sọ̀rọ̀ àwọn ẹ̀yẹ ni wọ́n mọ tí wọ́n rí tí wọ́n fi ń wò yín tí wọ́n ó rojọ́ níwájú Ọlọ́run bóyá rú yín ń bà wọ́n ni o kẹ́ ẹ má bàa pa wọ́n ni o wàhálà tí wọ́n nìyẹn ìyẹ́ ò kàn wá àti ẹ̀mọ̀ rárá tiwa ni pé àwọn aṣọ fáyé káwọn èèyàn má bàa tẹ̀lé yín mọ́ kódà sọ nítorí ti yín gan torí pa mọ̀ pé ẹ mọ̀ fẹ́ ṣe àwọn èèyàn lọ́nà ni ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe ẹ mọ̀ ní gírímọ́káì pé èmi ni mo ṣe ni ló ń dà yín láàmú so gírímọ́káì yẹ kò sí ibi kankan tí ó sún yàn dé tó junú wàhálà inú iná inú ìyà lọ so kẹ́ wá túbá kúrò níbi àwọn nǹkan rádaràda yìí torí ẹ̀ ní sọ́n gbangba káyé gbọ́ ètò sọ́n gbangba káyé yìí so ẹ̀rù wa ń bà yín ẹ wá ń pariwo ẹ wá ń sá káàkiri kí ló yẹ kẹ́ ẹ ṣe ó yẹ kẹ́ ẹ fa búrú ọwọ́ yín lẹ̀ ní kẹ́ ẹ fa ìdá tẹ́ ẹ ń ṣe sílẹ̀ gbogbo ohun tí ò sí inú ẹ̀sìn tẹ́ ẹ kówọ́ ẹ kúrò ń bẹ̀ ẹ pátì kẹ́ ẹ wá dúró tẹ̀sìn Ọlọ́run ọba déédéé kẹ́ ẹ wá ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe káwá jọjọ́ kan wọ́n ní káàjọ́ kan là wá ń sọ o káàjọ́ kan là wá ń sọ ẹ má jẹ́ kan yà wá sọ́tọ̀ọ̀tọ̀ káàjọ́ kan là wá ń sọ káàjọ́ kan là ń sọ bó o la ṣe fẹ́ jọ́ kan wọ́n ní ká padà sí di alikitaabu wa sunna á padà síbẹ̀ ni o ṣe rí pé èmi mò ń ṣe sufi èmi mò ń ṣe tìjàníyà èmi mò ń ṣe kinní kan ẹ wá ní ká jọ́ kan irú ọ̀kan wo nìyẹn ìyẹ́ ò lè ṣeé ṣe wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu tí ò sí wàhálà nìyẹn ẹ di okùn Ọlọ́run ọba mú ṣinṣin kí ló ń jókun Ọlọ́run ọba Al-Qur'anil Karim ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam tí í ṣe àdìsí anabi sallallahu alaihi wasallam tó bá wá ti ń dákọ̀ Al-Qur'an là ń dákọ̀ àdìsí anabi tẹ̀lé lẹ́sẹ̀ kan náà tí ò ṣe é yà kò ṣe é separate ọ̀rọ̀ àtẹ̀ntọ́ lọ ń fọ̀rọ̀ ọ̀nà tó lọ́rọ̀ ni èwo lè gbá Al-Qur'an yìí lájẹpá anabi ṣàlàyé ẹ̀ fún ẹ bó ló ṣe fẹ́ ṣe àlàyé Al-Qur'an ló ń jẹ́ àdìsí anabi sallallahu alaihi wasallam lànàbí sallallahu alaihi wasallam fi sọ pé utitul Qur'ana wa mithlahu wọ́n fún mi l'Al-Qur'an àti tó dàbí Al-Qur'an ọlọ́run sọ ní àìmọye àwọn àyàt lọ́lọ́run bá aláà ti sọ wípé alihikima afún ikima yẹ kò sí nǹkan tí jẹ́ tó ju hadithu anabi sallallahu alaihi wasallam lọ òní ó ṣàlàyé Al-Qur'an yẹ fún ẹ so tí wọ́n bá fẹ́ sọ pé Al-Qur'an nìkan ni wọ́n fẹ́ gbọ́ hadithu anabi sallallahu alaihi wasallam inú àánú ló wà ọlọ́run sọ wípé ìwà anabi sọ fún wọn pé in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah bẹ́ẹ̀ bá wá jẹ́ pé lóòótọ́ lẹ bá nífẹ̀ẹ́ Ọlọ́run èmi ànábì ní kẹ́ ẹ tẹ̀lé o Ọlọ́run bó sì nífẹ̀ẹ́ yín kí ló ń jẹ́ mi ànábì ní kẹ́ ẹ tẹ̀lé ìyẹn pé àdìsí ànábì sallallahu alaihi wasallam ló gbà á mú ṣinṣin àdìsí ànábì sallallahu alaihi wasallam ló gbà á mú ṣinṣin lànàbì sallallahu alaihi wasallam fi sọ pé tarakitu fikum amrayni lan tadilu ma tamsakitum bihima kitaballah wa sunnati. ma tamasakitum bihima gbogbo ẹnikẹ́ni tó bá ti lè di méjèèjì mú wọn ò ní sọnù kí ló ń jẹ́ bẹ́ẹ̀ Al-Qur'an oníjẹ́ kitabullah wa sunnati sunna tèmi ànábì sallallahu alaihi wasallam sunna tèmi ànábì sallallahu alaihi wasallam bó bá ní ọgbà fálù-Qur'an o gbà sunna ìranù ló ń ṣe òsì pátápátá ló ń ṣe o tí ìrọ́nà lọ
àwọn ni wọ́n ń pè ní Qur'aniyun. Àwọn eléyìí wọn ò rí ibì kankan lọ, wọ́n parẹ́ sójú ọ̀nà ni. Bó ló ṣe fẹ́ sí Al-Qur'an tí wọ́n sọ pé ó gbàgbọ́ gan, ṣé ẹnu bàbá rẹ ló ti sọ̀kalẹ̀ fún ẹ? Bàbá rẹ ló mú wá ṣé bàbá rẹ ló má Al-Qur'an wá? ṣé bá Nábì sallallahu alaihi wasallam náà ni? Bó ló ṣe wá bó ṣe máa sọ pé ó gba ìkan gbọ́ ó gbà kan gbọ́? Ó gbọ́dọ̀ gbàgbọ́ ni, ó gba Al-Qur'an gbọ́, ó gba àdìsí Nábì sallallahu alaihi wasallam gbọ́. Eléyìí ni yóò ní ọ̀nà oríire rẹ, ló fi so oríire tayé, ló fi ṣe ti àkírọ̀. Àmọ́ àwọn tó sọ pé nómìnú bí bad wa nẹ́kìfúrú bí bad, àgbàpá kan gbọ́ Kùránì lágbàgbọ́ àwọn fi Kùránì fàdísì ilẹ̀. Àwọn yẹn kò síbi kankan tán fẹ́ dé síwájú Ọlọ́run tó junú ìyà lọ. Yìí tó ń bí inú nìyẹn pé à ń sọ. A sọ ṣé bọ́ọ̀lù Ọlọ́run ọba ló sọ nǹkan ẹ̀? Ṣé ká máa fi ọ̀rọ̀ Ọlọ́run ọba pamọ́ ni? Ṣé ká fọ̀rọ̀ Ọlọ́run ọba pamọ́ ká má sọ mọ́ ni? Ibi tí Ọlọ́run bá ti sọ pé àwọn èèyàn ó sórí ibú, a sọ pé ẹ sórí ibú. Ibi tí Ọlọ́run bá sọ pé àwọn èèyàn ó sórí ire, tẹ́ bá ṣe lè ẹ sórí ire o. Ẹ sọ Ọlọ́run ni atamuruna an-nasa bil birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun. Ọlọ́run ni atamuruna an-nasa bil birri, ẹ̀yin lẹ ń pa àwọn èèyàn láti pé kí wọ́n ṣe dáadáa. Wa tansawna anfusakum, ẹ sì gbàgbé orí ara yín. Wa antum tatluna, ẹ̀yin lẹ sì ń ka tírà afala ta'qilun, sórí yín dàrú ni. Sórí yín dàrú ni. Ẹ̀wá ni wọ́n ń ṣe pé wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwò. Àtijọ́ tẹ́yìn ti ń ṣaburú yìí, ṣé kò yẹ kẹ́ ẹ túwọ́ ń bẹ̀ ni? Àtijọ́ tẹ́yìn ti ṣì àwọn èèyàn lọ́nà yìí, tẹ́ ń gbógun, tẹ́ ń sọ àwọn èèyàn di kèfèrí, ṣé kò yẹ kẹ́ ẹ túwọ́ ń bẹ̀ ni? Ànábì sallallahu alaihi wasallam ó ní man ata kayinan aw arafan, ẹni tó bá lọ bá oníyẹ̀míwò àbálágbígbá tó lọ bá fasọ dákọ̀hù tó wá gbàgbọ́ pé n tó sọ ó ní fàkọ̀dé káfàrọ̀ bímọ unzila ala muhammadin sallallahu alaihi wasallam. Irú ẹni bẹ́ẹ̀ ti di kèfèrí, ó ti di kèfèrí, ó ti sa ìgbàgbọ́ sí tọ́lọ́wọ́n bá fi rán ànábì wa muhammad sallallahu alaihi wasallam. Kúfùrù tó wà ń bẹ alikúfùrù tó ṣe wípé mukurọ̀jù ánilè mílà, ó yù ẹni tó gbogbo ẹni tó bá ti ṣe tó bá ti nígbàgbọ́ sóògùn pé ni yóò jẹ́ kó oríire tó ń fẹ́ ṣe ibi ògùn ilé òun ó ti ṣe ibi nǹkan ilé òun ti, ẹni yẹn ti di kèfèrí. Kèfèrí ẹ̀ ti jáde kúrò ní Islam pátápátá. Òun là Ànábì sallallahu alaihi wasallam ń sọ. Ànábì lẹ́nu tó bá lọ bá ẹni tó ń sọ pé ẹ̀yin àáfà yìí, ẹ̀yin lẹ́dẹ̀ ń yẹsẹ́ wò fáwọn èèyàn lẹ́ ń gbọ́pọ́n sílẹ̀. Wọ́n wá ń sọ fún yín pé iṣẹ́ iná lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ bá kú sídìí ilé ẹ̀ wọ̀ náà, ẹni wọ́n ń pín náà. Ṣé wọ́n pín náà ni? Àbẹ́yìn ń ṣiṣẹ́ iná? Wọ́n pín náà, ẹ̀ ń ṣiṣẹ́ iná ni, tó yẹ pé tẹ́ bá kú sídìí ẹ̀ kò sí. Ẹni tí ó lọ bá yẹn tó wá bá yín ni wọ́n ń sọ yìí, pé ẹni tó wá bá yín tó wá gbà yín gbọ́ pé ìwọ náà sọ. Wọ́n wá ń ṣe ìdààwọ̀ ilmil ghaib, wọ́n ń ṣe sọ́dọ̀ ara wọn lẹ́yìn ìgbà t'Ọlọ́run bá ti sọ wípé wa indahu mafatihul ghaib la ya'lamuha illa hu, pé gbogbo tó pamọ́ pátápátá ọ̀dọ̀ wọn Ọlọ́run ọba ló wà o. Kò sí sẹ́nì kankan tó lè mọ tó pamọ́ àyàfọ́ Ọlọ́run ọba nìkan. Láàyè mi Ọlọ́run ní àfi àwọn tó ń bá fẹ́ nú àwọn òjíṣẹ́ ẹ̀hún. Ọlọ́run sì ti tilẹ̀kùn nàbíyù. Bàbá ti ní wọ́n tilẹ̀kùn nàbíyù, rọ̀súlù ó ti parí, torí pé ó kọ́kọ́ jẹ́ nàbíyù kó tó jẹ́ rọ̀súlù. Mbàtí wá sọ pé wọ́n tilẹ̀kùn nàbíyù, kọ́támù nàbíyìn, kọ́támù nàbíyìn lànàbí sallallahu alaihi wasallam ó ti tilẹ̀kùn ànábì. Mbàtí wá sọ pé wọ́n tilẹ̀kùn ànábì, ilẹ̀kùn òjíṣẹ́ ti tì lójijì, ó ti tì pátápátá ni, torí pé nàbíyù ọ̀nà nùbúwà ló gbàdé rọ̀súlù. Ló fi jẹ́ pé ó ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n jẹ́ nàbíyù táwọn ò jẹ́ rọ̀súlù, ó ń bẹ nínú wọn, nínú àwọn ànábì Ọlọ́run tó jẹ́ pé nàbíyù ni wọ́n bọ̀ tí wọ́n yé ṣe rọ̀súlù. Bọ̀tẹ́ èèyàn bá ti lè tí bá ti dépò rọ̀súlù, wọ́n ti gba àyè nàbíyù kọjá, wọ́n ti kọ́kọ́ jẹ́ nàbíyù kí wọ́n tó jẹ́ rọ̀súlù. Ọlọ́run wá ní ànábì sallallahu alaihi wasallam òun ni kọ́támù nàbíyìn, òun ni ó fi parí gbogbo àwọn ànábì Ọlọ́run. Ilẹ̀kùn òjíṣẹ́ ti tì. So débi pé ó wá sọ pé wọ́n lòjíṣẹ́, torí pé Ọlọ́run sọ pé àfẹ́ àwọn tó ń bá tún nífẹ̀ẹ́ nínú àwọn òjíṣẹ́ òun tún máa ń fi kọ̀kọ̀ hàn wọ́n. Àwọn tó ń bá sálẹ̀ sá tó nífẹ̀ẹ́ nínú àwọn òjíṣẹ́, ṣé òjíṣẹ́ ni wọ́n? So wọ́n wá ń sọ fún yín pé ẹ fẹ́ bọ́ọ̀lẹ̀. Àáfà wa Saheed Shittu kò bú yín, kò bá yín jà, tó mọ̀ yín rí ni. Bọ̀tí tó ń sọ ni pé gbogbo ohun tẹ́ ń ṣe yìí
kò síbi kankan tẹ́ ẹ fẹ́ bá já tó junú ìyà lọ, kò wá fẹ́ kẹ́ ẹ jìyà Ọlọ́run ọba ló wá ń sọ fún yín. Kí wá ní wàhálà ń bẹ? Báwọn ànábì Ọlọ́run náà ṣe sọ fún yín, báwọn ànábì Ọlọ́run ṣe jíṣẹ́ táwọn èèyàn gbógun náà nì. So ló fi jẹ́ pé bí èèyàn bá ń jíṣẹ́ tawhid àwọn èèyàn ó dìde ni o. Táwọn èèyàn máa ń fẹ́ lẹ́ni tí ó mọ dọ́gbọ́n tí ó mọ pẹ̀pẹ́, wọ́n máa sọ pé àwọn láìkì ẹ̀ wọ́n lọ mọ fọ̀rọ̀ ẹ̀ jẹ́rìí. Àánú yín ṣe mí, àtẹni tí wọ́n fọ̀rọ̀ ẹ̀ jẹ́rìí, àtẹni tẹ́ ń fọ̀rọ̀, wàhálà ńlá ń bẹ fún yín. Torí ẹ̀ bó bá sọ̀rọ̀ táwọn kèfèrí bá lọ ń fọ̀rọ̀ ẹ̀ jẹ́rìí, tètè lọ ṣàtúnṣe ọ̀rọ̀ ẹ tí wọ́n fi ń jẹ́rìí yẹn ni. Tí kèfèrí bá fi ń mú tó bá fi lọ ń fọ̀rọ̀ ẹ̀ jẹ́rìí pé àwọn àfẹ́ ilé àwọn dá ti wọn, tí kèfèrí bá fi ń sọ bẹ́ẹ̀, tó bá fi ń sọ bẹ́ẹ̀ fún ẹ kó o lọ yẹra ẹ wò pé ṣé nǹkan ò ti máa sí ọ. Torí pé àwọn kèfèrí wọn ò sọ bẹ́ẹ̀ fánàbí sallallahu alaihi wasallam o, wọ́n ń bà nábì jẹ́ ni o, wọ́n ń pa nábì ń wèrè ni o. Wa qalu innahu majnun, àbẹ̀wò ọ̀gbọ́n ni wọ́n sọ pé wèrè lànábì sallallahu alaihi wasallam, wọ́n ní wèrè ni. So wọ́n bú ànábì, wọ́n oríṣiríṣi nǹkan ni wọ́n ń pè. So ẹni tó bá ti ń jí sí Ọlọ́run ní tí wọ́n mọ̀ sọ nìyẹn o. So ní tí wọ́n mọ̀ sọ nìyẹn torí kò bá wọn lára mu. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àfáà eléyìí nísìn, so kò bá wọn lára mu. Ètò kan ṣoṣo tó jẹ́ pé ó lágbára tí gbogbo tó wá ń da gbogbo ayé láàmú, ètò sọ́ngbàgbà káyé gbọ́, gbogbo wọn sì ń sá. Ìmíì ti sá, ó ti lọ kó sẹ́nu tírélà, ó kó sẹ́nu tírélà nígbà tí ó ronúpìwàdà. Kí ló mú yín? Kí ló ń ṣe yín? Ya ayyuhalladhina amanu tubu ila Allahi tawbatan nasuha. Ya ayyuhalladhina amanu tubu ila Allahi tawbatan nasuha. Asa rabbukum an yukaffira ankum sayyi'atikum wa yudkhilakum jannatin tajri min tahtiha al-anhar. Asa rabbukum an yukaffira ankum sayyi'atikum wa yudkhilakum jannatin tajri min tahtiha al-anhar. Yawma la yukhzi Allahu an-nabiyya wal-ladhina amanu ma'ahu نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. Ọlọ́run ọba Allah ń sọ ní Al-Qur'an al-Karim nínú Suratu Tahrim. Ọlọ́run ní ya ayyuhalladhina amanu, mo pè yín tẹ́ sọ pé ẹ gbà mí gbọ́ lódodo, ẹ̀yin tẹ́ lẹ́ gbọ́ Ọlọ́run bá gbọ́ lódodo. Túbù ila Allahi tawbatan nasuha. Ẹ wá ronúpìwàdà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba. Ẹ ronúpìwàdà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba ní ìronúpìwàdà tó dáa. Irú ronúpìwàdà ló dáa. Àníṣẹ́ o ti ń sóògùn, oògùn ló ń ṣe fáwọn èèyàn. Àwọn oògùn tó tojú bọ kádàrá yẹ. Sẹ́wọ̀n pé mo ti ṣàlàyé fún wa wípé oògùn, tá a bá sọ pé oògùn abẹnugọ̀ngọ̀ àti oògùn ìwòsàn, tá a bá sọ pé oògùn lásán tá a fi tì abẹnugọ̀ngọ̀ là ń sọ yẹ o. Torí pé nílẹ̀ Yorùbá lọ́dọ̀ òyìnbó wọ́n lórúkọ tí wọ́n ń pè méjèèjì kò dàrú, lọ́dọ̀ Lárúbáwá wọ́n lórúkọ tí wọ́n ń pè méjèèjì kò dàrú, ṣùgbọ́n lọ́dọ̀ Yorùbá orúkọ kan náà ń pè méjèèjì ó dàrú. Àwọn àfáà onímọ̀ náfìkì tí àwọn fẹ́ wá ṣàbòsí yìí, àwọn ṣe kíni? Àwọn wọ agbègbè bẹ̀ lọ, wọ́n fi ń ta àwọn èèyàn jẹ. Nígbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé tadawaw ibadallah,
inna Allah lam yunzil da'an illa anzala lahu dawa'ahu. Ọlọ́run ọba Allah kò sọ àìsàn kan kalẹ̀ ó ní ẹ̀sùn oògùn ìwòsàn ẹ̀yin ẹrúsìn Ọlọ́run ọba ò sọ àìsàn kan kalẹ̀ àyàfi kó ṣe kíni kó sọ wòsàn ẹ̀ kalẹ̀ tí. Dawa'u ní Lárúbáwá ń pè oògùn ìwòsàn, olóyìnbó ń tiwọn àwọn á pè ní medicine. Oògùn ìwòsàn ni tí òyìnbó bá sọ pé medicine tóyìnbó bá ti sọ bẹ́ẹ̀ ó ti yé ẹ̀ o ṣẹ̀ṣẹ̀ nídìí pé kò ṣẹ̀ṣẹ̀ tó máa wá pé àṣẹ oògùn wọ́n ti sọ fún ẹ. Bẹ́ẹ̀ náà tí Lárúbáwá ti sọ pé dàwáwù. Tó lóyìnbó bá sọ fún ẹ pé witchcraft àbó sọ fún ẹ pé charm ó ti mọ̀ pé ìyẹn ò kì í ṣe medicine mọ́, ìyẹn ti di síírù. Ṣùgbọ́n Yorùbá oògùn náà ni àti dàwáwù àti síhìrù oògùn náà ni. Eléyìí dàwáwù wọ́n yọ̀ǹda fún wa nígbà tá a bá ti lo nǹkan ìwọ̀ sínú ẹ̀ tó o bá ti fẹ́ lẹ́dẹ̀ sí tó o fọ́ tí lò tí wọ́n sọ pé tí wọ́n fún ẹ́ kọ́ndíṣàn pé o gbọ́dọ̀ máa so nǹkan méje mọ́ o gbọ́dọ̀ gbé síbi òkè mẹ́jọ o gbọ́dọ̀ sí o bá ti sí gbogbo yẹn ń bẹ̀ tó jẹ́ pé ẹ̀dọ̀ jẹ́ ìwé báyìí tó ànábì ní mọ́ ní alimahu wa man jahilahu. Ṣùgbọ́n oògùn tó tójú bọ kádàrá pé mo mà fẹ́ lówó mà ní èyí tí wọ́n ń polówó tẹ́yìn náà ń gbọ́ wọn tí wọ́n ń polówó ẹnu Facebook pé oògùn oṣólẹ̀, oògùn ẹ̀yọ́nú ayé, oògùn tajà, oògùn gbélé haram fil Islam, haramahu Allahu tabaraka wa ta'ala. Ọlọ́run ọba Allah ṣe léwọ̀ pátápátá ni tó jẹ́ pé gbogbo ẹni tó bá ṣe yóò bá ìyà Ọlọ́run ọba pàdé. Ní oògùn tó tójú bọ kádàrá wá sọ pé o fẹ́ oògùn ẹ̀yọ́nú ayé ni, oògùn káwọn ayé lè máa yọ́nú sí ẹ ló fẹ́ ṣe, oògùn kọjá rẹ lè máa ta ló fẹ́ ṣe, oògùn kẹ́mi rẹ lè bá oògùn ló fẹ́ ṣe, o ò bá tèèyàn jẹ. Àní haram ní gbogbo ẹ̀. Tí wọ́n bá sọ pé haram ní nǹkan béèyàn bá ti ṣe ó ti kó sínú wàhálà. Ká tó wá ẹsẹ̀ sọ pé ìntú o ṣẹ̀ṣẹ̀ ń ṣe o wá sóògùn oṣólẹ̀ oṣoògùn owó gbogbo eléyìí èèwọ̀ ni. Béèyàn bá ti ṣe ó di múṣíríkù ní tá à ń sọ nìyẹn. Torí o ti wá ràn lọ́wọ́ tí ẹnìkan ò ní kápá rẹ̀ tó ju Ọlọ́run ọba Allah lọ o ti wá lọ sọ́dọ̀ ẹlòmíì. Kí ni wọ́n ń pè ní ṣíríkù? Ó ní pé ìyìn tó yẹ kó o fọ́lọ́run ìwọ̀ tó yẹ kó o fọ́lọ́run o fún ẹlòmíì lẹ́yìn Ọlọ́run tí kì í sọ Ọlọ́run òun ló sọ yẹn di múṣíríkù. Kì í ṣe pé ó dìgbà tó bá tó ṣẹ̀ṣẹ̀ gbẹ́bọ lọ sóríta mẹ́ta nìkan. Ìyá làfáà Saheed Shittu ń pariwo fún yín táwa náà ń pariwo fún yín pé tẹ́ ẹ bá ṣe eléyìí tẹ́ bá lọ kú síbẹ̀ inú iná gbére ni. Iná gbére ni. Ìyẹ́ là ń sọ tẹ́ wá múra kankan tẹ́ ni wọ́n ń bú yín wọ́n ń pè yín lẹ́ni iná wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo sẹ́yìn hùwà náà ni. Ẹ̀yin náà ẹ jáwọ́ nú wà náà hù. Tẹ́ ẹ bá ti jáwọ́ ń bẹ̀ kò sẹ́nìkan tí ó pè yín bẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá jáwọ́ ń bẹ̀ yóò máa ṣe déédéé ni. Inna Allah la yastahyi anil haqqi. Ọlọ́run yìí ti jú àti sòdodo fún yẹn. Bàbá tí wà ń ka ayé Ọlọ́run ọba yẹn yóò máa ṣe déédéé yín ni. Wala yuflihu sahiru haythu hata. Gbogbo ibikíbi táwọn ológun bá wà Ọlọ́run ni wọn ò ní soríire. Ó mọ̀ túmọ̀ kò ní soríire ni sọ̀rọ̀ pé ò ní lówó lọ́wọ́ ni. O rò pé ẹni tí ò bá lówó lọ àbí o rò pé ò ní gun mọ́tò ní túmọ̀ kò ní soríire ni. Ó ní wàlìjẹ́ náà ní túmọ̀ tó bá kú sínú nǹkan tó ń ṣe yẹn. Lànàbí sallallahu alaihi wasallam fi sọ yí pé iná rúkọ wàtàmáhìm wàtíwàlà ṣírìkùn. Ẹgbàmí tún bẹ tó ń sọ pé man ta'allaqa shay'an faqad ashraka. Ẹni tó bá lọ gbé nǹkan kan kọ́ lásán ó ti ṣe ṣírìkù ó ti ṣẹbọ. Ọ̀tọ̀ ní káyọ̀sẹ̀ wá sọ pé òkè o ẹbọ tó ṣe ṣíríkù lẹ̀ akíbárò ni àbí ṣíríkù lẹ̀ asgore. Ṣùgbọ́n àwọn eléyìí tó tiẹ̀ ti àwọn eléyìí tá à ń sọ yìí ṣíríkù lẹ̀ akíbárò là ń sọ.
tẹ́ ń darí àwọn èèyàn kúrò lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ ń ṣe ìdíhàwọ̀ ilimul ghaib ìdíhàwọ̀ ilimul ghaib ẹ̀ ń ṣe sọ́dọ̀ ara yín pẹ́yìn mọ kọ̀kọ̀ ẹ̀yìn mọ tó pamọ́ ó ṣe fẹ́ lówó ni láwọ̀ rí tó bá ti lo ilé owó ti dé ẹ parapọ̀ pẹ̀lú àwọn àjànú tọ́lọ́run bá ní gbogbo ẹni tó bá sí òní látúbọ̀tán tó dáa wọ́n wá ń sọ fún yín pé túbú ilallahi tawbatan nasuha ẹ túbá kúrò níbi gbogbo eléyìí opportunity sì wà fún yẹn sì wà láyè ní túbá tó dáa yẹ túbá tó dáa ni pé nígbà tẹ́ bá ti fílẹ̀ ẹ̀ ní padà síbẹ̀ mọ́ ẹ túbá yẹ ní mọ́ yọ ṣe ń kọ̀rọ̀ o. asa rabbukum an yukaffira ankum sayyi'atikum tó ṣe pé tẹ́ bá túbá níbi nǹkan ó ṣeéṣe kọ́lọ́run bá àlà kó ha àṣìṣe yín dànù àwọn ìtẹ́ ti ṣe síwájú yẹ Ọlọ́run bá tiẹ̀ sọ pé illa man taba wa amana wa aslaha wa amila amalan soliha àfi gbogbo ẹni tó bá ti túbá lóòótọ́ tó ṣàtúnṣe tó wá ń ṣiṣẹ́ eré tó correct ara ẹ̀ tó wá ń ṣiṣẹ́ eré irú àwọn bẹ́ẹ̀ lòun ó gba túbá wọn lọ́nà fi sọ pé túbá tó dáa ní àyà tí mò ń kà fún yín yẹn pé túbá tó dáa ní túbá re nìyẹn kí ló ń jẹ́ túbá re ó ní pé kéèyàn gbogbo àìṣe téèyàn ṣe kéèyàn banújẹ́ lórí ẹ̀ anadamu aladam alalekọtọ alalakọtọ gbogbo àwọn àìṣe téèyàn ti ṣe kéèyàn banújẹ́ lórí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kéèyàn sì jáwọ́ ńbẹ̀ kó má dé bẹ́ẹ̀ mọ́ kéèyàn wá máa ṣiṣẹ́ rí máa ṣiṣẹ́ rí máa ṣiṣẹ́ rí máa ṣiṣẹ́ rí kéèyàn wá kó máa blame ara ẹ̀ pé ibo mo ti wà látọjọ́ yìí ibo mo ti wà látọjọ́ yìí tí mo ti wá sẹ̀mí mi lófò. túbá tó dáa nìyẹn kéèyàn máa pàdé cdm Ọlọ́run tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ yẹ àṣàrọ̀ bùkún máa ń yù ká fírọ̀ ankum sayyi'atikum ó ṣeé ṣe kémi Ọlọ́run ọba kí n pa gbogbo àṣìṣe yín rẹ́ fún yín o. wàyùdàkí kò wá ṣe pé màá pa àṣìṣe rẹ́ fún yín nìkan wàyùdàkílakum jannatin tajri min tahtiha al-anhar. àbí lẹ́yìn wá àgbà yẹn màá wá fún fi ń wọ àlìjánná tó ṣe pé kí ni odò ọmọ sàn nísàlẹ̀ rẹ̀ tó dùn sàn nísàlẹ̀ rẹ̀ màá ṣàforíṣẹ́ fún màá wá fi ń sàlìjánná tẹ́ bá túbá tó dáa tẹ́ jáwọ́ kù bí oògùn burúkú tẹ̀ ń ṣe fáwọn èèyàn tẹ́ jáwọ́ bí òpẹ́ máa gbọ́gà lé àwọn èèyàn lọ́wọ́ kẹ́ jáwọ́ kù bí kẹ́ máa kó mú kú mu kẹ́ máa kó fáwọn èèyàn kẹ́ jáwọ́ kù bí gbogbo aburú tẹ̀ ń ṣe kí wọ́n wá wòràwọ̀ ìràwọ̀ ti jẹ́ tẹ́ wá múra kankan wọ́n ní wọ́n wòràwọ̀ mọ́ kò sí inú ẹ̀sìn ẹ múra kankan bẹ́ẹ̀ bá ló wà ní òsìn ẹ yẹ kẹ́rì yín wá ẹ lè ṣe nǹkan kan ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣe kántankàntan kí lẹ̀ ń bá a ká sétorí ayé tó ti fẹ́ tán yìí tẹ́yìn gan ti fẹ́ tán káyé tó tán gan ẹ̀yin gan ti fẹ́ tán káyé tó tán ẹ̀yin fúnra yín ti fẹ́ tán ìwọ náà wo rẹ̀ níjẹta wo rẹ̀ lánàá wá wo rẹ̀ lónìí wo rẹ̀ lọ́dún mẹ́ta sísìn wá wo rẹ̀ lónìí ìwọ ti tán kó tó di pé ayé tán kí wá ni kí ló ń bá a ká àníkẹ́ jáwọ́ ń bẹ̀ ọ̀rọ̀ yín ò gba dídẹ̀ ni bọ́rọ̀ yín bá gba dídẹ̀ ó yẹ kẹ́ ẹ ti gbọ́ tipẹ́ àwọn àgbàlagbà ti ń ké tipẹ́tipẹ́ àwọn sheikh bàbá wa Kamaldeen alẹ́ adabi ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ fún wa wọ́n ti ń ké tipẹ́tipẹ́ àtàwọn àfà bàbá wa madu làárọ̀bí àwọn náà ti ń ké tipẹ́tipẹ́ wọ́n lé ń kúrò níbi ẹbọ wọ́n lé ń kúrò níbi bídíà wọ́n ti ń ké tipẹ́tipẹ́ àtàwọn àfà dáadáa àwọn ẹni ọlọ́run àwọn táàmù tó jẹ́ pé àwọn náà wọ́n ti ń ké pé ẹ má ṣe nǹkan yìí ẹ gbọ́ wọ́n wá bá ń mú lélẹ̀ ẹ wá ń pariwo ta ló yẹ kó máa pariwo sáwà láwà bẹ̀rù ni àbẹ́yìn lẹ́mọ̀ bẹ̀rù ẹ̀yin tẹ̀sí tí ò dáa ẹ̀yin lẹ́ bẹ̀rù ọlọ́run ẹ̀yin lẹ́ bẹ̀rù ní pé àwa ọlọ́run ń bẹ lẹ́yìn tiwa ni ọlọ́run ń bẹ pẹ̀lú wa inna Allaha ma'ana nígbà tí fíríáwó náà nígbà tí ànábì wa Musa alayhi salatu wa salam nígbà tó kó àwọn ọmọ Israẹli tó kó wọn dé ibi òkun tí wọ́n wo wájú àwọn fíríáwó náà lé wọn bọ̀ lẹ́yìn tán wá wo táwọn arọ́lù òkun ni bó o láṣẹ ṣe fíríáwó náà àwọn èèyàn ló sì ti dé àwọn tó ń lé wa bọ̀ lẹ́yìn ogun ló ń lé wa bọ̀ lẹ́yìn bó o láṣẹ ẹ̀yìn ò ṣe padà sí àwọn ọmọ tí fíríáwó náà ń kó àti ànábì Musa ń kó bọ̀ àwọn sọ pé ìwọ Musa ò bá ti fi wálé bó o láti wá fẹ́ ṣe báyìí ànábì Musa ni ẹ dákẹ́ ẹnu yín ọlọ́run bá ń bẹ pẹ̀lú mi kò ní fi mí lẹ̀ yóò sọ̀nà àbáyọ fún wa
ọlọ́run bá wa tó ránṣẹ́ sáà nàbí Musa ó yá fi ọ̀pá rẹ̀ ná òkun pín sọ́nà méjìlá ni wọ́n rìn kọjá ń bẹ̀ pẹ̀lú fàájì ni àwọn ẹni bíi Fìràhùn àtàwọn èèyàn rẹ̀ kí ló ṣẹlẹ̀ sí wọn sókun táwọn ẹni rẹ̀ ti kọjá síbẹ̀ náà kọ́ ni àwọn ẹni bíi wá parẹ́ sí ni ọlọ́run ọba tó ń ṣe bẹ́ẹ̀ ṣé kò wá sí lórí ilẹ̀ ni ẹ wá ń pètè pèrò ẹ lọ kóra jọ ẹ lọ fẹ́ máa sọ ẹ tún wá mú oògùn tá tí wọ́n ní òdà gangan ẹ tún fẹ́ ràn sí yàn ẹ gbé iṣẹ́ ọwọ́ yín gangan nìyẹn ẹ wá ní kán bá yín mú lẹ́rọ̀ ẹ̀yin lẹ kó bá àwọn bàbá yín o ẹ̀yin lẹ kó bá ẹ sì pa àwọn bàbá yín kèfèrí torí ẹ̀yin ẹ láwọn bàbá yín ṣe síhìrù gbogbo ẹni tó bá dẹ̀ ti ṣe síhìrù kò ní ṣoríire kò ní wà ní Jánnà yín tọ́lọ́run bá ti sọ kódà nínú ẹ̀kọ́ ìsìláàmù ni àwọn sọ pé nàwákìdù lè ìsìláàmù tó bà ìsìláàmù jẹ́ nígbà tí wọ́n ń kà ó ní pé ẹni tó bá tún ń dá òtù pé ẹni yìí kèfèrí ni ẹ ti rí pé iṣẹ́ kèfèrí ló ń ṣe ó wá kú sórí ẹ̀ ẹ tún wá ń dá òtù pé ṣé Ọlọ́run sì lè forí jìn ẹ̀yin gan ti di kèfèrí ẹ ti ń di kèfèrí pẹ̀lú nǹkan tẹ̀ ń ṣe yẹn so ìparí la fẹ́ wò bó bá lo kú a ní sọ̀rọ̀ ẹnì kankan pé kó tó kú jáwọ́ ń bẹ̀ ni ìwọ tó bá tá a bá ní kó jáwọ́ títí tó wàá jáwọ́ tó wá jẹ́ pé inú ilé awo ló lọ kú sí a sọ fún wọn pé iná nílé rẹ̀ wọ́n ní ó ti kú ẹ má dájọ́ rẹ̀ má dájọ́ kí ni sẹ́mi mò ń dájọ́ rẹ̀ ní àbọ́lọ́ èmi tí mo tún wá nígbàgbọ́ nú ọ̀rọ̀ Ọlọ́run tẹ́mi tún wà ń sọ ẹ̀yin lẹ mọ̀ nǹkan tó ṣe ẹ̀yin tẹ́yin fi ń parọ́ kiri ẹ̀yin ló mọ̀ nǹkan tó ṣe ẹ̀yin tẹ́yin fi ń dọ́gbọ́n sọ̀rọ̀ Ọlọ́run inna Allaha la yastahi anil haqq Ọlọ́run kì í tijú láti sòdodo ìwọ ló mọ̀ tó ṣe ẹ̀ ìwọ ló mọ̀ òṣùlùbù tó ló ń lò ìwọ ló mọ̀ òṣùlùbù jákujàku tó ń lò kiri tó fi ń ta àwọn èèyàn jẹ tẹ́ẹ̀jẹ̀ káwọn èèyàn dòdòdò mọ̀ ẹ wá máa pẹ̀pẹ́ ẹ máa sọ̀rọ̀ báyìí kìnìkan àwọn èèyàn nílé dòdòdò mọ̀ a ní ẹ go straight to the point let's know who you are jẹ́ àmọ́rú ẹni tó lọ straight má pẹ́ kọ́rọ́ Islam ò kì í pẹ́ kọ́rọ́ Islam kò kì í pẹ́ kọ́rọ́ ẹ̀sìn òdodo ni tó bá fi mú ẹ tẹ́ ń wọ̀ ní ẹ̀bá àdáhùn àbísàrí lára àwọn tẹ́ ń gbé káàkiri náà tẹ́ ń pè ní àfa yìí tó jẹ́ pé inú lédì ló kú sí ṣé wọn ò sí ni sáàmù wọn ni sọmọ àlìjánà ni ẹ tanra yín jẹ gbogbo ẹni tó bá ti kú tó bá ti lè pajúdé pẹ́ tí kò pajúdé sínú ìsìláàmù yìí ọmọ náà ni tí ó dàrú rárá ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá ti yanjú látòkè sánmọ̀ tọ́lọ́wọ́n bá ti yanjú ẹ̀ tó fi ránṣẹ́ sí wa ẹ wá máa dẹ̀mọ̀ ẹ máa parọ́ máa fáwọn èèyàn ẹ má dárúkọ wọn wọ́n ti kú o ẹ má ṣe kinní kan o wọ́n ti ṣe kinní o má ṣe kinní. má ṣe kinní. àwọn tó jẹ́ pé inú orí ilẹ̀ inú àwọn èèyàn rí ọmọ dùn ni pé Ọlọ́run ṣe tó kú òǹlẹ̀ pé Ọlọ́run ṣe tó kú òǹlẹ̀ àwọn òkú ń bẹ tí ó kú tínú wọn mọ dùn pé Ọlọ́run ṣe ó bá mú wàhálà lọ ìwò rẹ̀ tó kú ládùúgbò ní tó jẹ́ pé gbogbo àwọn aládùúgbò ní pé Ọlọ́run mọ̀ sí owó tiẹ̀ wá lọ kò sí ẹni tí ò ní kú ṣùgbọ́n ilé ó sinmi igi oko ó sinmi gbogbo nǹkan ó sinmi torí pé ìwọ náà wà wọn tó ń gbé orí èèyàn káàkiri tó ń gbé òkè kó wá kú Ọlọ́run àáfà ó wà ń ṣe kinní fáwọn èèyàn àbáwọn kan náà sọ pé ẹ̀jẹ̀ èèyàn kẹ́ tó jẹ́ èèyàn àbẹ́yìn náà kọ́ lẹ́ ń górí káàkiri ṣé tẹ́ bá wá kú inú wọ wà ní dùn inú wo dùn ni pé Ọlọ́run ó ṣe tó mú kú òǹlẹ̀ o ilẹ̀ gan ó sinmi àwọn tó ń górí wọn gan ò nílé róyìn wọn gé mọ́ inú tí wọn gan mọ̀ dùn pé Ọlọ́run ó ṣe o Ọlọ́run ṣe tó bá wa palẹ̀ rẹ̀ mọ́ ẹ wá ń sọ pé kínní ètò kan ṣoṣo yìí ó ń lè so òdodo ètò tẹ́ ń wò yìí sọ ń gbangba káyé gbọ́ yìí ètò òdodo ni téèyàn fi lè sórí ayé àti ti ákírọ̀ rí pé wọn ò ní tàn ẹ́ nítorí sì fẹ́ràn láti ilẹ̀ tèmi nìyẹn èmi ò fẹ́ràn kéèyàn ọmọ tàn mí àbí kéèyàn máa dọ́gbọ́n ó máa lo àwọn òṣùlùbù jákujáku kan pé kìnìkan irú òṣùlùbù rádaràda wo nìyẹn Islam ò lo òṣùlùbù jákujáku kan Islam direct ni Islam ò kì í pẹ̀pẹ́ wọ́n bá gbé Islam pẹ́pẹ́pẹ́ ni wọ́n ti da síríkù pọ̀ mọ́ Islam látàyé ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run ni ìwọ ànábì sallallahu alaihi wasallam sọ fún wọn pé kúlì yá ayyuhal kafirun la abudu ma ta'budun tó bí wọ́n fi má nàbí wàhálẹ̀ ni pé ìwọ ànábì má wọ̀ọ́rì bó ṣe wá rí yẹ kò sí wàhálà àmọ́ bẹ́ẹ̀ ṣẹ̀sìn rẹ
àmọ̀jọsìn so ìwọ náà mọ̀ bá wa ṣe tiwa. Ọlọ́run sọ àyà kalẹ̀ látòkè sánmọ̀ ni ìwọ ànábì sọ fún wọn pé ẹ̀yin mo pè yín kèfèrí láàbùdù má tá àbùdù èmi ò ní sin tẹ́ ń sìn wà láǹtún àbìdú nà má àbùdù ẹ̀yin náà ò ní sin tèmi ń sìn làkúm dínú kúm wàlìyẹ dín ẹsẹ̀ sin tí kémi náà ò ṣe tèmi ẹ̀sìn tí ẹ̀yin lẹ ní èmi náà mo lẹ̀ sí mi ẹ jẹ́ kó kálukú ṣe tiẹ̀. Ọlọ́run gbé dáwọ́látù ìsìlámíyà ẹ̀ mọ́ bọ́lọ́run ṣe ṣètò ìsìlámù ni dáwọ́látù ìsìlámíyà Ọlọ́run dídì gbé dìde ni kó dúró ni torí pé tí ò bá dúró kò ní lè rọrùn láti ṣe ìyẹn lọ́lọ́run fi ní kànábì ó ṣe ìjírá kúrò ní Mẹ́kà kó lọ sí Mẹ̀dínà kán lè bá establish orílẹ̀-èdè kán establish òṣèlú kò yẹ pé Islam gangan ni ó mọ control ẹ̀sìn ni ó sì mọ control ìlú torí pé kò ní ṣeé ṣe ṣé ní tó wà lábẹ́ wọn Mẹ́kà ni ó ti máa pàṣẹ àwọn kan ó máa ṣèlú àwọn kèfèrí yóò máa ṣèlú tí ìròrí yóò wá rọrùn kò lè rọrùn bẹ́ẹ̀ wọ́n wá ń kígbe fún yín wọ́n ń sọ̀rọ̀ fún yín ẹ fẹ́ bọ́lẹ̀ àbí kí ni àáfà wa Saheed Shittu kí ló ń sọ gangan ṣé bí n tó ń sọ náà nìyẹn ẹni ọ̀nà tó ń gbà sọ ọ̀nà wo ló ń gbà sọ ọ̀nà wo náà fẹ́ gbà sọ àwọn tán ti bá yín sọ ní kọ̀kọ̀ tán bá yín sọ ní kọ̀kọ̀ ṣé ẹ gbọ́ ni ṣé ẹ gbọ́ ni ẹ wá ẹ di àkàbírù mùjìrìmín ẹ di kalẹ̀ sórí ilẹ̀ so nǹkan kò wá ràn mọ́ so yín tó ràn gbangba ló ràn sọ gbangba káyé bọ́ jẹ́ àmọ́ tó ń ṣe ó yá wá sọ wọ́n wá ń pè yín ẹ wá sọ ẹ lè sọ ẹ lè dìfẹ́ǹdì ara yín ẹ wà bọ́sítà ẹ mọ̀ ṣe kàntàkàntà ẹ mọ̀ sọ̀sọ̀kúsọ lórí tí ò má tiẹ̀ wọ àwọn mi báyìí pé má jẹ́ ń wéṣì dátà mi ṣé ọ̀rọ̀ náà lélẹ́yìí sọ yìí wọ́n á máa hàtì kọ́mẹ́dì wọ́n máa hàtì kọ́mẹ́dì òun tẹ́ràwọ̀ wọ́n sọ fún ẹ pé ìràwọ̀ tó ń tẹ̀ kò dáa kìí sáré ẹ̀sìn talent tó lápọ̀nlé wọn sọ pé ókè Ọlọ́run ó san yín lẹ́san rí ẹ sí o kó sì gbàṣẹ́ gidi ṣe wọ́n ní ẹ má jóògùn fáwọn èèyàn mọ́ ẹ má jóògùn fún wọn mọ́ má jóògùn fáwọn èèyàn mọ́ ànábì ò jóògùn fún yàn àwọn sàábì ò jóògùn fún yàn wọ́n jóògùn fún yàn wọ́n pa àwọn èèyàn sí díẹ̀ sin Ọlọ́run ọba ni kí lẹ̀yin ń jóògùn fáwọn èèyàn fún kí lẹ̀ ń jóògùn fáwọn èèyàn fún ẹ wá ní kí wọ́n fi yín lẹ̀ káàsì yín máa bò lọ àbí àṣírí tí ó bò tẹ́ ń bò gbogbo àwọn tó bá tún bò yín láti rí Ọlọ́run ó jẹ wọ́n yà Ọlọ́run ó jẹ wọ́n yà gbogbo àwọn tó bá bò yín láṣìírí wọ́n ń bò yín láṣìírí àṣírí tí wọ́n ń bò yín yẹn náà lẹ́ fi ń saburú yẹ lọ mùsùlùmí tẹ̀yìn ó bò láṣìírí lẹ́nu tó ń yọ nǹkan sí àdìsí mansataro musliman sataro Allahu yawmal qiyamah àdìsí yẹn ni pé mùsùlùmí tó bá ọdọ́gbọ́n saburú so òun náà mọ̀ pa burú ni ó wá yọ sí ìwọ wá lọ yí orí kìí ṣe pé wọ́n ń sọ o Islam sọ pé àgbọ̀dọ̀ sọyàn wọ́n tó ti ń yọ sí wá kó sí ẹ lọ́wọ́ wọ́n wá rí o gbọ́dọ̀ broadcast ẹ̀ ó yà sí wá sí fún ni bó bá gbọ́ alhamdulillah bí ó bá sì gbọ́ kò gbọ́ fẹ́ lẹ́dàá ẹ̀ òun àtọ́lọ́run ọba rẹ̀ wọ́n jọ máa yanjú ara wọn ṣùgbọ́n wọ́n á bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ó bọ́ sórí Facebook ó ní ẹ máa wá wòràwọ̀ ẹ máa wá kí n máa sòògùn fún yín àtà ló sọ pé kò sóògùn sórí kíní yẹn gan yín tó tọ́lọ́ sọ pé kò sí tí wọ́n tún sọ pé wà yẹn ó di kèfèrí kọ́lọ́ sọ pé nǹkan wà nǹkan ò sí kí wọ́n sọ pé ó wà kó o kírun kó o gbàwẹ̀ kó o lọ sí àjì kó o ṣe gbogbo nǹkan o ti kú ònú Islam o ti jáde pátápátá oúnjẹ Ọlọ́run ọba ń yàn nìyẹn kí ló ń sọ̀yàn di kèfèrí jù bẹ́ẹ̀ náà lọ ẹ wá fara yín tì sínú Islam ẹ kàn ń fara yín tì sínú Islam ni ẹ ṣẹ̀ṣẹ̀ lọ wẹ̀ ẹ wá gba Islam ẹ wá pa gbogbo kàtàkàtà ọwọ́ yín tì Ọlọ́run á gbé àfa Saheed Shittu Ọlọ́run á gbé dìde inú wa ń bí yín ẹ kàn máa bínú kú nìyẹn Ọlọ́run ló gbé dìde sẹ́yìn ò mọ̀ ni Ọlọ́run gbé dìde ó fọ́ọ̀sì ẹ̀ léyìn lórí ni ó fọ́ọ̀sì ẹ̀ léyìn lórí ìní lọ́lọ́run bá fi sọ wípé wàláwó ládá fún ọlọ́yìn náà sà tí kì bá ṣe pé Ọlọ́run ọba ó ń fi àwọn èèyàn kan bá dọ̀hún bí bá dín ó ń fi apá kan àwọn èèyàn kan ó fi wọ́n dáàbò bo apá kejì làfàṣà dátìlẹ̀ àrùn ilẹ̀ ò bá ti bàjẹ́ odidi ìlú ni wọn bá máa gbé káàkiri Nàìjíríà yà wọn àfáà yìí odidi ìlú kan ni wọ́n máa gbé sóògùn ni wọ́n máa pa àwọn èèyàn lọ bí báwọn èèyàn bó bá jẹ́ pé kò sẹ́ni kankan tó ń pariwo báyìí ni tán ti legalize ẹ̀ tó ti ní ẹ̀ma ẹ̀ tó bá fẹ́ jẹ́ èèyàn àní iye olódò yẹn ń sọ lọ́jọ́ kan ó ní
ó wá sọ pé ó lówó lọ́wọ́ ó ní ṣe báwọn orí ló pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ yìí ìborí ló pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ yìí orí méjì ni wọ́n sì ká mọ́ lọ́wọ́ rí orí méjì ni wọ́n ká mọ́ lọ́wọ́ táwọn ọlọ́pàá mú tí wọ́n tún rìn sí àwọn tí wọ́n ń ṣe é fún àwọn náà ń ṣe é fún wọ́n láwọn lágbára làwọn wọ́n rìn sí ni wọ́n fi fílẹ̀ ẹ̀wọ̀n ló yẹ kó kú sí àtàwọn bẹ́ẹ̀ tí wọ́n pọ̀ rẹpẹtẹ wọn ò wá túbá tí wọ́n fi kú ẹni kìíní kankan gbogbo ẹni tó bá kú sírù bẹ́ẹ̀ wọ́n kú kú òkú ńbẹ́tẹ́ wọ́n kú kú gífà tó bá dá wa lójú tá a rí ibi tó kú sí tí ò túbá tó fi kú tá a rí pé inú kúfúrì ló kú sí inú ṣíríkù ló kú sí ẹ̀yin lẹ́mọ̀ nǹkan tó ṣe yín tẹ̀yìn ò lè sòdodo ọ̀rọ̀ Ọlọ́run bọ́lọ́run ṣe sọ. gbogbo ẹni tó bá kú sínú ẹbọ ẹ̀gbọ́n nǹkan tọ́lọ́run sọ ni látọ̀rí àwọn ànábì Ìsá alayhi salatu wa salam ó ní faqad harrama Allahu alayhi al-janna wa ma'wahu an-nar subhanallah bẹ́ẹ̀ bá kú sí bí ẹyìn yìí pé ó ń da nǹkan pọ̀ mọ́ Ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run bá ti sàlìjánà léèwọ̀ fún dídá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run wo ló tó kó o tún sọ wípé bẹ́ẹ̀ bá kú sí bí ẹyìn yìí pé ó ń da nǹkan pọ̀ mọ́ Ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run bá ti sàlìjánà léèwọ̀ fún dídá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run wo ló tó kó o tún sọ wípé ẹnìkan tún lè ṣe nǹkan tọ́lọ́run bá ń ṣe. Ọlọ́run ọba ló ń fún yàn lówó òun ló sọ fún pé lọ́mọ bẹ lọ́ọ̀ ni èyí pé wọ́n sọ pé ó fẹ́ bá sògùn owó ó fẹ́ bá sògùn owó tó yọ ó sọ̀rọ̀ ẹ̀ di kèfèrí bùtà ló lè fún yàn lówó tó jọ lọ́n lọ. èèyàn ń wọ́ ọmọ wa sọ pé má wọ̀rí ó bá ṣe yóò bímọ ó sọ fún kó máa bẹ lọ́n tí yóò fi bímọ ni ìwọ ló fẹ́ ó fún yàn lọ́mọ yìí tọ́lọ́run bá ń ṣe wá fẹ́ sọ pé wọ́n fẹ́ ṣe ó di kèfèrí wọ́n ní wọ́n lẹ kèfèrí mọ́ wọn bí kíni ọ̀wọ́ lẹ kèfèrí kọ́ lélẹ́yìí tó o bá ṣe ni ṣe ìwọ ṣe bídíà kí wọ́n pè ẹ́ ló ń bídíà ṣe ṣíríkù kí wọ́n pè ẹ́ ló ń ṣíríkù ṣe islam kí wọ́n pè ẹ́ ní mùsùlùmí ẹ̀yin èèyàn ń ṣàbòsí o wàláì tẹ́ bá rẹ̀ tó ń kírun tó ń ṣe mùsùlùmí tó ń ṣe náà ẹ sọ pé mùsùlùmí tẹ́ bá ẹ tó wà ń sóògùn tó ń gé orí àwọn èèyàn tó fi ń sóògùn ẹ tún wá sọ pé mùsùlùmí ṣé mùsùlùmí ni ẹni tó ní káwọn èèyàn wá máa yẹ ẹsẹ̀ wò ẹ tún wá sọ pé mùsùlùmí ṣé mùsùlùmí ni bó kírun lẹ́yìn ẹ̀ ò nírun ó kírun lẹ́yìn babaláwo ò nírun ó nírun nínú ṣẹ̀ríà Islam ó nírun ẹni ẹ ṣe ìkọ́mọ́tulẹ̀ hujja ti àlẹ́ yìí bẹ́ẹ̀ ni ẹ ṣe fún bóyá nǹkan ò yé ni bọ̀ nígbà tá à ń ṣe fún tèmi tiẹ̀ ti mọ̀ pé òun tẹ yanrìn ni bó bá tí mo bá sọ pé mò ń kírun mò ń dẹmọ lẹ́yìn ẹ̀ náà màá tí òun tèmi kí yín wàá fi irun mi láre màá fi irun mi ṣòfò tí mo mọ̀ pé òun nírun tó ń kí àfẹn tí ò bá mọ̀ ìwọ náà ó sì ó gbọ́dọ̀ mọ bí tó ti fẹ́ kírun ẹ náà ẹni tí ìwọ náà mọ̀ pé aláǹgbá ló ń pa kiri oògùn ló ń ṣe kiri òun ní ẹ̀yìn ẹni wọ́n ti fẹ́ máa kírun sóò rẹ tí ò pa aláǹgbá tí ò so oògùn kiri tó lọ kírun lẹ́yìn ẹni bẹ́ẹ̀ nìkan bá ń pàpàpà tó ń ti oúnjẹ tó ń ṣe yápayàpá tó ń tí gbogbo ẹ̀ ṣe ó sọ bẹ́ẹ̀ ó lọ ọbẹ̀ pé ó fẹ́ ra oúnjẹ mọ̀ tó bá dẹ̀sìn Ọlọ́run ọba kò sí nǹkan tó kàn yín kẹ́yìn sáà ti sọ pé ẹ sáà ti kírun tí ẹ sáà ti ṣe ni bí mọ́sálásí kan lọ́lọ́run bá ní káwọn èèyàn má dùn bẹ̀ kí wọ́n má kírun ṣe mọ́sálásí ni àbí mọ́sálásí kọ́ tọ́lọ́run bá ní ẹ gbọ́dọ̀ kírun bẹ̀ mọ́sálásí ẹ̀ tán fi sórí ìbẹ̀lú Ọlọ́run ní kẹ́ ẹ ti lọ kírun mọ̀síjídù dìrọ́ọ̀d òun ni mọ́sálásí eléyìí ẹ gbọ́dọ̀ kírun bẹ̀ ẹ wá ń sọ pé so ajá sọ̀rọ̀ Ọlọ́run ọba bọ́lọ́run ọba ṣe gbé kalẹ̀ àpapàá jùlọ ẹ̀yin àfa ẹ má tàn àwọn èèyàn mọ́ ẹ sòdodo ọ̀rọ̀ Ọlọ́run fún wọn pé ìlànà báyìí o béèyàn bá ti rìn yóò wà lìjẹ́ náà Ọlọ́run bọ́lọ́run bá ṣe fẹ́ kárìn nì ìlànà báyìí o béèyàn bá rìn yóò wọ náà Ọlọ́run ẹ sòdodo ọ̀rọ̀ fáwọn èèyàn jẹ́ káwọn èèyàn ó mọ̀ òdodo kí ló dé ẹ wá ń parọ́ fáwọn èèyàn ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ òdodo ẹ da ẹ̀sìn rú máwọn èèyàn lọ́wọ́ subhanallah so gbogbo eléyìí ẹ jẹ́ ká túbá ká ronúpìwàdà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba so ká ronúpìwàdà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba because tí èèyàn bá ń ṣe gbogbo eléyìí àtúbọ̀tán ẹni tó ń ṣe tó ń fi òdodo Ọlọ́run pamọ́ àtúbọ̀tán ẹ̀ kò lè dá lọ́lọ́run bá fi ń sọ bẹ́ẹ̀ fún wa pé àìronúpìwàdà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba ní ronúpìwàdà tó dáa taubatan nasuha túbá tó dáa ní kẹ́ túbá lọ sọ́dọ̀ Ọlọ́run ọba
tẹ́ bá túbá tó dáa Ọlọ́run bá ṣe tán láti forí jìn. Ẹ pa gbogbo ọ̀nà tí ò dá ayẹ tì, ẹ yé ta àwọn èèyàn mọ́. Má mú obìnrin olóbìnrin má mú wọnú ilé mọ́, ọ́fíìsì tó o sí obìnrin olóbìnrin náà wá báyìí. Ṣé Islam ní kóbìnrin ọkùnrin àtọkùnrin kí wọ́n máa wà kí wọ́n wà ní kọ́lùwà papọ̀ ni? Haram ni. In tó sì fẹ́ ṣe fún un náà nígbà tó pé ẹni tó ń ṣe bídíà lóòótọ́ ni gbogbo bídíà kọ́ ló sọ yàn di káfíìr bẹ́ẹ̀ ni ó ń bẹ nínú bídíà tó jẹ́ pé ó sọ yàn di mùṣírikù ó sọ yàn di káfíìr ó yọ yàn kúrò nínú ẹ̀sìn ó ń bẹ ń bẹ tí ó ṣe kíni tí ó yọ yàn kúrò nínú ẹ̀sìn tó jẹ́ pé èèyàn jẹ́ ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tiwa ń bì ní Nàìjíríà yìí nílùú Nàìjíríà ó tá a jọ wà tó jọ dá wa lójú ẹnìkan ń ṣe bídíà tó jẹ́ pé yóò ṣe tẹ̀sẹ̀ yóò tún ṣe tì tó tún di obìnrin tó mú wọlé ní tó lóun fẹ́ sín gbẹ́rẹ́ fóbìnrin olóbìnrin ṣe mọ̀ pé kódà kó ṣe sìnà ṣe mọ̀ pé kẹbíìrù minal kàbáìrì ni ẹ̀ṣẹ̀ ńlá ni ṣùgbọ́n yóò tún gbóògùn lé lọ́wọ́ yín tóbìnrin yẹ gangan wá ní oògùn ó lè sọ pé oògùn tó ọkọ òun tí ó fi máa nífẹ̀ẹ́ òun dáadáa ó lè jó òun ló wá ó lè jógun tí ó fi ya ọkọ rẹ̀ àti ìyàwó kan tí ọkọ ẹ̀ bá ń fẹ́ olówó wá tí wọ́n pè ní fìràkù àáfàá yóò tún ṣe fún àáfàá yóò tún wá tẹ iyẹ̀pẹ̀ yóò tún wẹ̀ sọ fún mi bídíà tó wà ń ṣe sọ ṣé kò tí di mùṣírikù ó sì wà ní ìsìlámù àbí ẹjọ́ máa tanra yín ẹ̀yin àáfàá tẹ́ ń gbé lẹ́yìn wọn ẹ máa tanra yín àánú yín ṣe mí níjọ́ tí wàhálà bá dé ẹ jẹ mo yóò yà wájú Ọlọ́run ẹ máa tanra yín kẹ́ máa ta àwọn èèyàn yuqadi'una Allah walladhina amanu wa ma yaqda'una illa anfusahum wa ma yash'urun ẹ máa tanra yín ẹ rò pé ń tan Ọlọ́run ẹ rò pé ń ta àwọn mùmínì so àwọn àfáà yẹ gangan àwọn ni mùnáfìkì o àwọn tí wọn ò lè sòdodo ọ̀rọ̀ Ọlọ́run fún wọn yìí àwọn ni mùnáfìkì o yẹn pé gbàtà àfáà Saheed tó ń sọ̀rọ̀ yìí nìsín tó ń sòdodo fún wọn sìn àwọn sápamọ́ kí wọ́n lè máa pé tí ẹ ti pọ̀ jù tí ní kẹ̀kìnìkan tó dẹ̀ yẹ kẹ́yìn náà ṣe tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ̀ bá lè ṣe ẹ kún lọ́wọ́ tẹ́ ẹ̀ bá kún lọ́wọ́ Ọlọ́run ó mú yín. Kí ló ń ṣe yín? Kí lẹ ní kí lẹ mọ̀? Ẹ ń jẹun Islam ẹ mú mi Islam wọ́n ń pè yín láàfà ẹ̀sìn ẹ sọ ẹ̀sìn Ọlọ́run bá fáwọn èèyàn ẹ mú mi Islam ẹ ń gbajúmọ̀ nítorí pé wọ́n ń pè yín lẹ́ni ẹlẹ́sìn ẹ wàá sọ òdodo ọ̀rọ̀ Ọlọ́run bá fáwọn èèyàn ẹ jẹ́ kí Islam ó yé àwọn èèyàn. Ẹ sì ń rò pé ìyẹ yóò sì ẹ sì bá jábire ẹ wá rò pé Ọlọ́run ọba ò ní bi yín léèrè ẹ wá sọ Islam dóúnjẹ nìkan àní ẹ túbá ẹ lọ túbá lọ sọ́dọ̀ Ọlọ́run ọba pàápàá jùlọ ẹ̀yin àáfà mò ń sọ ẹ̀yin àáfà ẹ̀yin tẹ́ẹ̀sì oògùn gan ni mò ń sọ ẹ̀yin tẹ́ẹ̀sì oògùn tẹ́yin ò ṣe aburú tó yẹ pé ẹ̀ ń kírun ẹ̀ ń ṣe kíní tẹ́ wá dákẹ́ tẹ́ kọ́wọ́ lẹ́rán nǹkan méjì náà ló wà àyídà kó support àbí kó tako méjì ni support ẹ̀ tàbí kó tako nínú Islam tó bá ti wá dákẹ́ o support ẹ̀ ni tó bá yẹ pé àwọn àfa àwọn pọ̀ tí wọ́n ti ń pariwo fáwọn èèyàn tí wọ́n ti ń jẹ́ káwọn èèyàn kó yá àwọn èèyàn ni àwọn tó ń ṣe tó ń górí èèyàn yìí àwọn tó ń ṣẹbọ yìí tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n sọ tí wọ́n ń wòràwọ̀ kiri yìí wọ́n ti jáwọ́ náà wọ́n ti jáwọ́ ṣùgbọ́n àwọn àfa yìí wọ́n dákẹ́ wọ́n máa wò pé gbọ́nkálukú sáà ṣe tiẹ̀ ní o gbọ́nkálukú sáà ṣe tiẹ̀ ní kí wọ́n máa wàá sọ èmi lẹ́nu o kí wọ́n máa sọ ẹ́ lẹ́nu nídìí ẹ̀sìn tọ́lọ́run kí wọ́n máa sọ ẹ́ lẹ́nu o sì ń fi Islam jẹun wọ́n ń pín ẹ lé nítorí pé òun ṣe Islam. Umaru ní àwa níjọ́ kan tó ṣe pé à ń gba yìí nítorí Islam wa Islam tá à ń ṣe ló sọ wá dẹni yìí Islam yẹn ni wò wá mójútó yìí Islam tó sọ̀rọ̀ dẹni yìí ló mójútó yìí. O sì kàrọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó sọ yìí pé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. O ti di mùmínì o ti dolùgbàgbọ́ òdodo ìgbàgbọ́ rí o ti pé títí tó fi ṣe kíni tó fi fẹ́ fún ọmọlàkejì rẹ ní tó ń fẹ́ fúnra rẹ ìwọ fẹ́ wà lìjànnà o sì wọ́rí pẹ̀lú àwọn tí wọ́n tó jẹ́ pé iṣẹ́ náà ni wọ́n ń ṣe tó jẹ́ pé tí wọ́n bá kú sórí ẹ̀ wọ́n ó wọ̀ náà ni bẹ́ẹ̀ bá tẹ yẹ̀pẹ̀ kú yóò wọ̀ náà ni múra sí yẹ̀pẹ̀ kó máa tẹ̀ ó ní mò ń sọ yìí tó bá tẹ yẹ̀pẹ̀ kú wàá wọ̀ náà ni Ọlọ́run ló sọ bẹ́ẹ̀
ṣíríkù wo ló ju kó tẹ yẹ̀pẹ̀ lọ bó bá wòrà wọ̀kú tó bá kú sórí ẹ̀ iná nílé rẹ̀ ṣíríkù wo ló ju kó wòrà wọ lọ gbogbo tó bá wù ẹ́ kó lè máa fi wò gbogbo ẹ̀ kó jẹ́ pé mírọ̀ ló fi ń wò gbogbo ẹ̀ kó jẹ́ pàtẹ́ lẹ́wọ́ ló fi ń wò tó sọ pé òun wo kádàrá èèyàn òun wo nǹkan tó pamọ́ tó ń ṣe ìdí àwọn ilmìlì gébì sọ́dọ̀ ara rẹ̀ iṣẹ́ iná ló ń ṣe tó àfà ìpajúdé rẹ̀ tó bá fi pajúdé tó tù bá sọ́dọ̀ Ọlọ́run ọba tí kú bá fi ká ẹ mọ́bẹ̀ tó bá fi ikú ni straight iná ni straight ìyà Ọlọ́run ọba ni o sì ní jáde kú ńbẹ̀ mọ́ láíláí. torí ẹ̀ lọ́rọ̀ ṣíríkù fi lágbára wọ́n mọ nǹkan tó ń jẹ́ ṣíríkù wọ́n da ṣíríkù pọ̀ mẹ́sìn wọ́n wà ń pariwo fún wọn wọ́n ń sọ fún wọn lọ́tún wọ́n ń sọ fún wọn lósì wọ́n sọra wọn di nǹkan. ẹ tètè ronúpìwàdà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba kásìkò tó lọ Ọlọ́run sì rẹ́dí láti forí ẹ̀ṣẹ̀ jìyàn tó pé Ọlọ́run ọba aláàánú ni. Ọlọ́run ní yawma la yukzillahu nabiyya lọ́jọ́ tó ṣe pé Ọlọ́run ọba ò ní dójú tà nábì walladhina amanu ma'a àti gbogbo àwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú ànábì Ọlọ́run ò ní dójú tì wọ́n o. gbogbo àwọn tí wọ́n bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ pẹ̀lú ànábì tí wọ́n dúró tà ànábì Ọlọ́run ò ní dójú tì wọ́n. wọ́n tó ń ṣe bídíà tó jẹ́ pé bídíà ló ń ṣe tó bá lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama odò kan ń bẹ tí wọ́n ń pè ní alikawthar iná àtọ́ iná kalikawthar kawthar tó ń gbọ́ yẹ odò kan ló ń bẹ́nu àlìjánná tó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n bá gbọ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n tẹ anabi sallallahu alaihi wasallam yóò kó gbogbo àlùmọ̀ yìí yóò kó wọn lẹ́yìn lọ sí di omi yẹn ẹni tó bá ti fún lómi yẹn mu òǹgbẹ ò ní gbẹ mọ́ wọ́n tó bá dọjọ́ yẹn nígbà táwọn anabi sallallahu alaihi wasallam bá máa kó àwọn mùsùlùmí lọ sẹ́wọ̀n pé mùnáfìkì náà nìwọ náà ṣe láyé mùnáfìkì bó ṣe mùnáfìkì yẹn náà lọ́lọ́run ó ṣe bẹ́ẹ̀ lò tó bá dọjọ́ gbèǹde àlùkìyámà ìwọ náà wàá darapọ̀ mọ́ wọn pé mùsùlùmí nìwọ náà ẹ̀wọ̀n bóun sọ pé mùsùlùmí náà nìwọ náà ló ń sọ fún wa náà lénìí nígbà tó bá débi omi Ọlọ́run wà ní kí màláìkà kan lọ sọ fún Ànábì sàṣàn pé àwọn eléyìí wọn ṣe ara rẹ o Ànábì wa sọ pé mùsùlùmí ni wọn torí pé àmì ò jáde níbi tá a ti ń sàlùwàlà ìmọ́lẹ̀ ó tàn ń bẹ̀ lẹ́sẹ̀ wa níbi ọwọ́ wa ìmọ́lẹ̀ ó tàn láwọn àyè àlùwàlà yẹn Ànábì wa pé mùsùlùmí ni àwọn ọmọlẹ́yìn mi ni Ọlọ́run wà sọ pé àwọn eléyìí sọ ọmọlẹ́yìn rẹ̀ torí pé òun mọ tí wọ́n ti dálẹ̀ lẹ́yìn rẹ̀ lẹ́yìn ìgbà tó lọ òun mọ bídíà tán ti dálẹ̀ so Ànábì wa ń tọ́ ẹ̀kọ́ wọn kú o àwọn ìyẹn tí wọ́n ti dá nǹkan lẹ̀ wọ́n ti ṣe nǹkan mi àwọn ò ní múnú omi yẹn ṣé bẹ̀rẹ̀ ìyà kọ́ nìyẹn bídíà nìyẹn o bídíà mi ò tí ì sọ ṣíríkù o ṣíríkù kọ́ nìyẹn o àwọn tó ń dá nǹkan lẹ̀ bídíà àwọn bídíà nìyẹn o táwọn sọ fún wọn pé kullu bid'atin dalalah táwọn ń sọ pé ó pín ibi tí wọ́n bá pín sí wọ́n yanjú ẹ̀ tó bá dọ́jọ́ yẹn torí pé Ànábì kò mọ lárúbáwá kò mọ ìyàtọ̀ láàrin ba'du wa kullu hunaka farikun bayna al-ba'di wa kull hunaka farikun kabirun baynahuma kullu wa qala rasulullahi sallallahu alayhi wa sallam kullu bid'atin kullu ma arafta ma'na kulli ya akhi karim so o tún mọ̀ túmọ̀ ẹ̀mọ́ ni o mọ̀ túmọ̀ kúlù mọ́ ni ma arafta ma'na kulli so o tún mọ̀ túmọ̀ ẹ̀mọ́ ni o mọ̀ túmọ̀ ma'na o mọ̀ túmọ̀ ẹ̀mọ́ nígbà táwọn ẹbí sọ pé kúlù wọ́n lọ ń sọ àdéhùn pé man sanna sunnatan hasanatan pé bídíà ti pín nìyẹn ta ló sọ fún ẹ ṣé ọ̀rọ̀ bídíà ni wọ́n ń sọ ń bẹ̀ yẹn ni subhanallah àwọn tí wọ́n ti ẹ̀ ń ké wọ́n sì àlọ́ ń kékèkúkè ń sìn ni ìkékúkè ni wọ́n ń ké ìkékúkè man sanna sunnatan hasanatan sunna ni ẹni tó bá ṣe so bídíà ẹni tó bá dá nǹkan kan lẹ̀ sí nǹkan kan dà ta ló sọ fún ẹ bẹ́ẹ̀ kọ́rọ̀ yẹn gan tó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ Ànábì sallallahu alaihi wasallam òun ló ń bá wọn sàbẹ́ sọ̀rọ̀ tó ń ṣe wáàsí fún wọn wáàsí tó lágbára nípa wípé kéèyàn máa ṣe sọ́dákọ̀ tó sọ Ànábì sallallahu alaihi wasallam tó bá sì ń ṣe wáàsí ó ń fẹ́ kíkiní yẹn máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ni ojú Ànábì wa kọ́rẹ́ dání pé òun ò rẹ́ nìkan kan kó wá mú sọ́dákọ̀ kó wá ṣe sọ́dákọ̀ wọ́n dẹ̀ nídìí sọ́dákọ̀ Ànábì wa ń ṣe wáàsí ẹ̀ tán bá dẹ̀ ti Ànábì ó ṣe wáàsí Ànábì ṣe wáàsí yẹ lọ ka hadith yẹ hadith man sanna sunnatan lọ ka nínú Musnad Imam Ahmad lọ ka ń bẹ̀ yóò yí ọ wọ́n ṣe bẹ́ẹ̀ tọ́ Abubakar wà ń bẹ̀ Umar wà ń bẹ̀ gbogbo wọn wà ń bẹ̀ gbogbo wọn ara wọn ń lọ tíọ̀tíọ̀ wọn ò bọ́kùnrin kan ṣe ń bọ̀ nìyẹn nínú àwọn Ansar
ló bá gbé gold dhahab ló bá gbé dání pákẹ́ẹ̀tì ẹ̀ dání páàkì ló gbé dání sí àárín ọwọ́ rẹ̀ báyìí ló kó dání sí àárín ọwọ́ rẹ̀ báyìí ló wá kó fún anabi sallallahu alayhi wa sallam. So wọ́n wá ní ojú anabi wá inú anabi wá tutù ojú anabi wá wálẹ̀. Bẹ́ẹ̀ ni Abubakar náà wá lónà wá fi nǹkan lẹ̀ lẹ́yìn ìgbà tọkùnrin Ansọ́rù yẹn ti gba wájú. Abubakar náà wá fi nǹkan lẹ̀, Umaru náà wá fi nǹkan lẹ̀, gbogbo àwọn èèyàn yòókù náà wá ń fi nǹkan lẹ̀. So inú anabi wá dùn. Anabi sallallahu alaihi wasallam wá sọ pé man sanna sunnatan hasanatan, gbogbo ẹnikẹ́ni tó bá ṣe súnà tó bá ṣe nǹkan kan man sanna sunnatan, ẹni tó bá ṣe nǹkan kan ìyẹn ni pé ìlànà kan tó jẹ́ pé ó ṣe kí ni ó ṣe déédéé ṣẹ̀ríà, ó wá fákọ̀ ṣẹ̀ríà ni o, kì í ṣe pé nǹkan téèyàn ó ṣe tí ò ní wá fákọ̀ ṣẹ̀ríà o, tó wá fákọ̀ ṣẹ̀ríà ó ní wọ́n ń sọ o. So man sanna sunnatan salihatan láàyè mi hasanatan láàyè mi. So ẹni tó bá ṣe nǹkan kan tó dáa tí láàfin mọ̀ pé ó dáa ni pé ó wá fákọ̀ ṣẹ̀ríà, kò ní tako ṣẹ̀ríà, yóò jẹun tó bá ṣẹ̀ríà mu fil islam, nínú islam yìí o. ẹni tó bá ṣe man sanna sunnatan salihatan bẹ́ẹ̀ ló ṣe wá nínú ti musnad Imam Ahmad níbí pé ẹni tó bá ṣe súnà kan tó ṣe kí ni a lè sọ pé a lè tútẹ́ ẹni tó bá ṣe súnà pé súnà náà ni ìlànà, ìyẹn pé ẹni tó bá ṣe ìlànà kan, ẹni tó bá tọ̀ lànà kan, man sanna sunnatan, ẹni tó bá tọ̀ lànà kan salihatan tó dáa, ìlànà tó ti ní orí panu. Torí pé Ànábì sallallahu alaihi wasallam ó ń sọ̀rọ̀ sọ́dákọ̀ ni. So ọkùnrin yẹn wá síwájú wọ́n gbà sọ pé ẹni tó bá lè tó ok nǹkan táwọn èèyàn, torí pé àwọn èèyàn lọ́tí ọ̀tí ọ̀hún ò ṣe, àwọn èèyàn wọ́n ti ń ká garaga bó ṣe jẹ́ pé lẹ́ni náà nísìn nínú òpó Islam nǹkan kan ti wà tó ti jẹ́ pé wọ́n ti gbàgbé, òun náà ni zakat. Zakat ó ti di arúkínú limansi fil Islam, ó ti di orígun táwọn èèyàn ti gbàgbé. Mi ì sọ ibò mi o, mi ì mọ àwọn ìlú mi o, ṣùgbọ́n nílùú Nàìjíríà yìí so kẹ́nìkan wá sọ pé tọ̀ ṣàká o mo fẹ́ yọ ṣàká o kó sọ káwọn èèyàn mọ̀ pé ṣàká, so káwọn èèyàn míì náà fi ṣe irú yẹn ni wọ́n ń sọ pé tó bá ṣe àwọn tó ní orí panu Islam kẹ́nìkan wá sí àbò gbà wá níyànjú ẹ̀. Ó ní Ànábì sallallahu alaihi wasallam wá sọ pé gbogbo ẹni tó náà bá ṣe irú nǹkan yẹn, gbogbo orú ẹni yẹn òun náà máa ní ẹ̀tọ́, gbogbo àwọn tó bá wà ń ṣe lẹ́yìn rẹ̀ yóò máa ní commission ní orí wọn, so nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam ní tó ń sọ fún wọn níbẹ̀ yẹn nìyẹn. Nígbà tó bá dẹ̀ dá nǹkan aburú kan náà tó jẹ́ pé nǹkan aburú kan tó tako ṣẹ̀ríà ni ló bá dálẹ̀ tó ń ṣe, irú ẹni bẹ́yẹn náà man sanna sunnatan sayyi'atan nínú ẹgbà wá mi. So ẹ wá pé nǹkan súnà kan tó ń dálẹ̀ súnà kan tí ò dáa ni, ìyẹn pé nǹkan kan tí ò dáa tí ò bá báwo la ṣe mọ̀ pé kò dáa, kò bá ṣẹ̀ríà mu, tó bá yẹ pé ń ló dálẹ̀ irú ẹni bẹ́ẹ̀ òun náà yóò ṣe kí ni gbogbo ìgbà tí àwọn ìyẹn bá ti ń ìyà tí wọ́n mọ̀ rí bẹ́ẹ̀ òun náà mọ̀ rí déédéé rẹ̀, kò sì ní dí tàwọn tí wọ́n ń ṣe tí ò da yẹn náà lọ́wọ́ àwọn náà ó rí, so òun náà tún máa lẹ́sàn lórí ẹ̀san ìyà yẹn lórí wọn. nǹkan tí wọ́n sọ nìyẹn. So bóun ní sọ ìyẹn ti kan ọ̀rọ̀ bídíà, tánàbí sọ pé kullu bid'atin dalalah, gbogbo àdádálẹ̀ pátápátá àánú ni, kò síbi kan tí ó rí tó jinú ìyà lọ. ìyà yẹn wá lè tóbi jura wọn lọ, ó depend lórí gírèdì bí bídíà rẹ bá ṣe mọ̀, ṣùgbọ́n bí bídíà kan ló dáa kò sí ní tó dáa. gẹ́gẹ́ bí irú ti mọ̀lídì tó jẹ́ pé inshallah mò ń bọ̀ wá sọ àwọn ẹ̀rí wọn tí wọ́n mú wá lágbára Ọlọ́run, màá sọ fún wa àwọn ẹ̀rí tí wọ́n mú wá yẹn. So inshallah màá sọ bóyá inú ọ̀sẹ̀ yìí náà ni màá sọ àwọn ẹ̀rí tí wọ́n mú wá yẹn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀, àwọn tó ba ẹ̀rí wọn yẹn jẹ́, tí màmá àwọn ìrújú ni àwọn ṣubuhati yẹn. So kálọ so eléyìí kàn jẹ́ ìmọ̀ràn, ọ̀rọ̀ eléyìí tí mo sọ yìí ó jẹ́ ìmọ̀ràn àti ìsinilétí àti pé ní sákèsì àti pé ká lọ mọ̀ wípé so àáfàá wa Saheed Shittu tó ń bá yín sọ̀rọ̀ yìí àbí tó ń bá wa sọ̀rọ̀ yìí kò mẹ́ni kankan yín, ṣùgbọ́n tẹ́ ń ṣe tí ò dáa so yóò sọ, torí pé ẹni tọ́lọ́run bá fi sẹ́rán kó jíṣẹ́ yẹn ni, ẹni tọ́lọ́run iṣẹ́ Ọlọ́run ọba àlùkùránì ó ti ń bẹ lọ́dọ̀ wa, so bó ṣe wà ń bẹ̀ ká jíṣẹ́ yẹn ni, ká sì jẹ tẹ̀mítẹ̀mí pé tọ́lọ́run ọba ò fẹ́ nì, ẹ̀yin tẹ́ ń ṣẹbọ, ẹ̀yin tẹ́ ń tẹ yẹ̀pẹ̀, ẹ̀yin tẹ́ ń tẹ yanrìn, Ọlọ́run ọba ò fẹ́. So nítorí pé ẹ̀yin wà ń tẹ̀ wá ń bínú, ẹ̀ ní bínú, ẹ lọ ronúpìwàdà, ẹ lọ gbé nǹkan yẹn lẹ̀, nítorí ẹ̀yin náà mọ̀ pé ò dáa. Ìwọ tó bá dẹ̀ mọ̀ pé ó dáa, mẹ́rin ẹ̀ wá kó wá sọ gbangba káyé gbọ́. Mo challenge ẹ anybody nínú yín pé ókè kíní tá à ń ṣe ó wà ní ẹ̀rí ẹ̀ wà ní Islam, wá sọ ní gbangba káyé gbọ́ kó mọ́jọ́.
káwájọ tú síta pé nínú Islam o in tó ń ṣe kí o wo yanrìn ẹ̀rí ẹ̀ wà ń bẹ̀ kó tẹ yanrìn ó lè tẹ tó sì mẹ́rin wánú alukurani tó mẹ́rin wánú sunnah Ànábì sallallahu alaihi wasallam mi ò fẹ́ ọ̀rọ̀ kàntàkàntàn o mo ò fẹ́ sórí o alukur'an hadith Ànábì sallallahu alaihi wasallam akiwalu sahaba gbé dání káwájọ yanjú ẹ̀ pẹ̀lú mímọ̀ nǹkan báyìí ni Ànábì ṣe báyìí ó ṣe báyìí ókè ó ṣe báyìí gbogbo àṣírí yín tẹ́ ń ṣe yẹ tẹ́ mọ̀ túdà wáhù sí sírù yẹ kò gbogbo yẹ ò lè ṣiṣẹ́ sọ̀rọ̀ tó bá mọ̀ pé o lẹ́rìí tó dájú kó jáde mo challenge ìwọ tó bá mọ̀ pé o lẹ́rìí o mo challenge ẹ lórí ètò sọ gbangba káyé gbọ́ yìí so kó wá mú tó tá à ń sọ nìyẹn kó wá sọ a gbọ́dọ̀ sí àwọn èèyàn lọ́nà so gbogbo nǹkan ṣe tí ò sí inú Islam ẹ jẹ́ ayọ̀ gbogbo ẹ̀ kú òǹbẹ̀ ká ṣe Islam bí Ọlọ́run ṣe gbéran Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam báwọn sàhábà ṣe tọ́lọ́run bá fi sọ pé òun ti yọ́nú sí wọn òun gbẹ̀sìn lọ́wọ́ wọn bẹ́ẹ̀ làwọn náà ṣe máa ṣe bọ́lọ́run ṣe ní kí wọ́n ṣe tọ́lọ́run bá fi yọ́nú sí wọn yẹn tí àbá ṣe bọ́lọ́run bá ṣe ní kí wọ́n ṣe bí wọ́n ṣe tọ́lọ́run bá fi yọ́nú sí wọn yẹn tí wọ́n bá ṣe tiẹ̀ lọ́tọ̀ Ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ láti sọ pé nínú sùúrùtù tọ́lọ́run fi ń gbaṣẹ́ lọ́wọ́ èèyàn òun ni pé ó gbọ́dọ̀ ní al-ikhlasi wal-mutaba'a ìyẹn ni pé ó ní ìkíláàsì ó ṣe nítorí tọ́lọ́run ó sì fi jọ tànábì sallallahu alaihi wasallam ó tẹ̀lé ànábì ní ọ̀rọ̀ pé kíní kọ́ ní tí wọ́n ń pè lẹ́sìn ala alisinati rusul lórí àwọn òjíṣẹ́ ni ó ti jáde fún wa àwa kọ́ la gbọ̀n ẹ̀sìn wa pé àwa náà tún lè ṣe báyìí rárá o torí pé àlẹ́ asilu filẹ̀ ibadat alimani òní nínú ìbáadà gbogbo tó bá ti sọ pé o fẹ́ rójú èrè Ọlọ́run ọba ń bẹ̀ alimani òní èèwọ̀ ni ẹ̀rí lórí kó tó ṣe ó rẹ̀rí kó tó ṣe ni so ó wà ní ìdápọ̀ kó wá sọ pé ti bẹ́yìn náà ń gun mọ́tò ànábì ò gun mọ́tò ẹ̀yin náà ń gun mọ́tò ànábì kò sunlé tó ní táìsì ẹ̀yin náà ń sunlé tó ní táìsì sọ̀rọ̀ nìyẹn ìyẹn láfi mọ̀ pé aláàbọ̀ ẹ̀kọ́ ni ẹ nígbà tó bá sọ orú ọ̀rọ̀ bẹ́yẹ alhaslu fil ibadat àtàwòkì fi ìyà alimani òní wọ́n ti kó díẹ̀ síbẹ̀ ìbádà bẹ́ẹ̀ ṣe ni ó rẹ̀rí kó tó ṣe ni ṣùgbọ́n al-muamalat al-adat gbogbo àwọn nǹkan yòókù bá a ṣe ń ṣe tá à máa lò ní o ilé tá à ń gbé ní o handset tá à ń lò ní o mọ́tò kan tá à ń wọ̀ ní o wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ṣe kinní kan jáde ní ìsìn orí òfurufú ní ọmọ gbé ní o gbogbo ìyá àjọ máa lò ní ìpìlẹ̀ rẹ̀ ni pé Ọlọ́run bá dá gbogbo ẹ̀ fún wa ni ẹ̀rí láàrí nígbà tá a bá ẹ̀rí ni ó wàá sọ pé eléyìí ò gbọ́dọ̀ lò gbogbo ẹran ni ẹ má jẹ lọ ẹ má jẹ ẹran ẹlẹ́dẹ̀ o ẹ̀rí láàrí ló ní a má jẹ ẹran ẹlẹ́dẹ̀ gbogbo ẹran láà má jẹ lọ gbogbo ẹran ní ọ̀nà tí wọ́n bá pa tí mo dárúkọ Ọlọ́run bá sí ò gbọ́dọ̀ jẹ o gbogbo aṣọ ni o máa wọ̀ aṣọ àríyìí ò gbọ́dọ̀ wọ̀ o ẹ̀rí láàrí tí ó yọ àwọn ìyẹn kúrò ńbẹ̀ a máa wọ gbogbo aṣọ lọ ni níjọ́ tá a bá wá rẹ̀ pé aṣọ àríyìí wọn là gbọ́dọ̀ wọ̀ ìyẹn lá yọ kúrò ńbẹ̀ àbí Ànábì sallallahu alaihi wasallam ó ń gẹṣin àbúláàbù náà ń gẹṣin àbí ẹni tí wọ́n fi ṣe means of transportation láyé tiwọn sóhun kọ́ nìyẹn ni ẹṣin ràkúnmí àwọn kèfèrí ń gùn Ànábì náà ń gùn ilé tí wọ́n ń kọ́ tí wọ́n ń gbé l'Ànábì náà gbé tiẹ̀ àwọn kèfèrí náà ń gbélé tiwọn kò yàtọ̀ wọ́n ń wọṣọ wọ́n ń wé láwàní Ànábì náà ń wé láwàní ó ń wọṣọ wọ́n jọ ń lò ní muamalati ni al-adat àwọn tó jẹ́ pé àjọ máa lò ní àwọn gbogbo àwọn ṣùgbọ́n níbi ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ ni wọ́n fi sọ pé al-bid'atu mastuhditha fi din ní tí wọ́n dá sínú ẹ̀sìn ló ń jẹ́ bídíà kìí ṣe tí wọ́n dá sínú pé àwọn nǹkan ọrọ̀ ayé tá a jọ ń lò ìwọ wa mú méjèèjì ó dà papọ̀ ó ní ṣe bẹ́yìn náà ń gun mọ́tò ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ àìmọ̀kan pátápátá tí ò yẹ kéèyàn máa gbọ́ in tó tún wà ń yà mí lẹ́nu pé àwọn kan tí wọ́n tún wá lọ kéwú bóyá mísírọ̀ ló ti lọ kéwú ni o bóyá bìkan ló ti lọ ó lóun lọ jámíà òun ni ó tún wá máa sọ̀rọ̀ yẹ so ò ṣe òṣùlù fíkì ni ó ṣe òṣùlù fíkì tó yẹ pé tó bá tún wọ àárín tó tún wọ wàá tún gbọ́ ibi tí wọ́n tún sọ fún ẹ pé al-istislahu ó tún ń bẹ tí wọ́n sọ fún ẹ pé masalul mursala ó tún bẹ ń bẹ àbí kò sọ pé maslahatul mursala ó ń bẹ gbogbo ẹ̀ lóríṣiríṣi tó wà bẹ́ẹ̀ ó tún rí al-istihsan wọ́n sọ fún ẹ ń bẹ tí ó ìwọ nǹkan kan wà yí ẹni àbí o sáfẹ́ dẹ̀sìn rú iná ni wọ́n ń da nǹkan méjì tí ò jọra wọn wọ́n ń da papọ̀ so inshallah abẹ́lọ́wọ́n bá àlà afáwa Saheed Shittu kọ́lọ́wọ́n bá kó máa bá wa ṣàlékún dáadáa rẹ̀ kọ́lọ́wọ́n bá kó bá wa dúró tì í orí òdodo lẹ́wà ẹ máa bá a lọ ni tẹ̀ sójú ẹ̀ gidi kó máa lọ
nítorí Ọlọ́run bá ń fẹ́ ni ànábì ṣe ànábì ńgbà tó ànábì Ọlọ́run kọ́kọ́ ní kó máa jíṣẹ́ dáwàtú síríyà ó kọ́kọ́ ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ náà kò sẹ́ni tí ò ṣẹlẹ̀ sí náà síríyà náà ti lọ kélé náà tó jáde àfáwà Saheed Shittu náà ó náà ti ṣe síríyà lọ àwọn dáwà nígbà kan nínú ó ti ṣe lọ kó tó di pé ó jáde Ọlọ́run gbà tó wáyé Ọlọ́run wá ní ìwọ ànábì bọ́ síta gbangba sọ fún wọn kó kìlọ̀ fún wọn kí ló fà tí wọ́n fi táwọn kèfèrí fi ṣebí wọ́n lànàbí ń bú àwọn òrìṣà wọn ni wọ́n lànàbí ń bú náà ni torí pé kò sí bí ẹ ti fẹ́ sọ̀rọ̀ tí ò ní ta bá wọn kò sí bí o ti fẹ́ sọ̀rọ̀ tí ò ní jẹ́ èébú kò sí bí o ṣe ní jẹ kò sí bí o ṣe ní jẹ so wọ́n lànàbí ń bú àwọn òrìṣà wọn ni ànàbí ń ṣe kínní iná wọn fi wọ́n lọ ń bá àbútọ́líbì pé tọ̀ ẹ kó tiẹ̀ kó káwọn fún un lọ́mọ mi kó yọ̀ǹda ànàbí fáwọn káwọn ọpa so kẹ́lẹ́ bá àwọn ṣe ti ní wọ́n bá tànà bí débẹ̀ so iṣẹ́ yìí ò bá ti wà débẹ̀ yẹ káwọn so òun ló fi jẹ́ pé báwọn èèyàn ṣe ń sọ pé Saheed Shittu kìnnìkan táwọn èèyàn ń gbógun tán ṣe kìnnìyẹ inú tèmi ń dùn ni pé Ọlọ́run ṣe o àṣìṣe iṣẹ́ gangan ni ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe tó rẹ̀ nìkankan challenge yẹ tó rẹ̀ nìkankan bínú sí ẹ iṣẹ́ rí o lápá nìyẹn so àfáwà Saheed Shittu Ọlọ́run bá wa ṣàlékún oore fún yín àlékún àlàáfíà ara gbogbo ìgbà ẹ̀mí gígùn dábì jíṣẹ́ Ọlọ́run ọba ìpẹ́ iṣẹ́ yóò lọ pẹ́ lágbára Ọlọ́run àtẹnìkọ̀ọ̀kan wa náà àti gbogbo àwọn tí wọ́n bá tún dunnú sírú nǹkan yìí tí wọ́n ń dunnú sí pé ẹ̀sìn Ọlọ́run ọba sẹ́ẹ̀ ó gbọ́dọ̀ máa ga ni gbogbo wọn pátápátá Ọlọ́run ọba yóò máa gbà àfáà Saheed àbí ó yọ̀bọ́n sẹ́ni kankan ni kò yọ̀bọ́n sí yàn kò yàdá sí yàn Allahu Akbar kò yọ̀bọ́n sí kò yàdá sí ẹ̀sìn ń bẹ́ lugi ẹ̀sìn kó sẹ́nu mọ́tò lójoojúmọ́ láì gbé mọ́tò kó máa léyìn kí pòun fẹ́ pa yín tó léyìn kiri ni ebi ó sọ challenge náà ni lórí pé kí ni wá sòdodo tó bá dé lójú wá sòdodo má bèèbú má sọ kántakàntán wọn á ní Saheed Shittu wọn ń ṣépè ó ṣe kí ni àwọn wà máa ṣépè burúkú wọn mọ bú bàbá ẹ wọn mọ bú yẹ ẹ dẹ lẹ́ni yìí ń ṣépè bó ló ṣe wá ń ṣépè ẹ̀yin lẹ ń bú bàbá ẹ nísìn tẹ́ ń bú yẹ tẹ́ ń bú gbogbo family ẹ sì lóun ní ṣépè èyí wọn sọ pé bastard èmi ò sọ pé kì ní inú comment ó sì lóun ó sì ní ó ń ṣépè sóun ló ń ṣépè bẹ́ẹ̀ yẹ ẹni mo kọlù yóò mọ sọ pé ìyàwó rẹ ó ṣe kinní kan kí ló kan tiẹ̀ pẹ̀lú ìyàwó ìyàwó kí ló kan tiẹ̀ ṣé wọn Islam ní kó mọ sọ ẹni ẹlẹ́ni pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ pé Saheed Shittu o ìwọ náà o tó sọ pé kinní báyìí ìbáyìí ló ṣe parọ́ níbi ẹ̀sìn ìbáyìí níwọ náà ti ṣe òṣẹ̀sìn báyìí o sọ yẹ wà lọ sọ inú kí ló kàn so ẹja bẹ̀rù Ọlọ́run ọba tí ó bóyá lálẹ́ tawbatan nasuha asa rabbukum an yukaffira ankum sayyi'atikum wa yudkhilakum jannatin tajri min tahtiha al-anhar yawma la yukhzi Allahu nabiyya walladhina amanu bí mo dé nìyẹn lọ́jọ́ Ọlọ́run ọba ò ní tijú ẹni lọ́jọ́ tó ṣe pé Ọlọ́run ọba ò ní dójú ti Ànábì sallallahu alaihi wasallam àti gbogbo àwọn tí wọ́n bá gbà fún k'Ọlọ́run ọba kó ṣe wá lára wọn. la yukhzi Allahu nabiyya walladhina amanu ma'ahu yaquluna rabbana àti mímú lánà wọn wà máa sọ pé Ọlọ́run ọba o àti mímú lánà nù rọnà bá Ọlọ́run àwa máa sọ bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ mi náà wà ń bẹ̀ Ọlọ́run jẹ́ kí ìwọ náà wà ń bẹ̀ Ọlọ́run jẹ́ kí gbogbo wa wà ń bẹ̀ àtẹ̀tà máa sọ pé Rabbana Olúwa wa o àti mímú lánà nù rọnà wá tàn mọ́lẹ̀ rẹ fún wa pé wá parí pípé mọ́lẹ̀ rẹ fún wa gbàgì fìrì lánà forí ẹ̀ṣẹ̀ wa jìn wá innaka ala kulli shay'in qadir ìwọ Ọlọ́run ọba lọ́ba tó lágbára lórí gbogbo nǹkan ìwọ Ọlọ́run ọba ló ní kápá lórí gbogbo nǹkan Ọlọ́run ṣe wá bẹ́ẹ̀ já wà nú àwọn tí ó sọ bẹ́ẹ̀ lọ́jọ́ náà ṣe wá lọ́mọ àlìjánnà mọ́ ṣe wá lọ́mọ náà ìwọ Ọlọ́run àti bẹ̀rẹ̀ dáadáa báyìí sẹ́ aláti wà lórí súnà Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run jẹ́ àparí dáadáa Ọlọ́run jẹ́ àparí dáadáa ẹ̀mí gígùn àtàláfíà ara àtàrísìkì tá fi jíṣẹ́ Ọlọ́run ọba ìpẹ́ Ọlọ́run fi ta wá lọ́rẹ wala la ilaha ìṣọ́ rẹ̀ Ọlọ́run ọba àbò Ọlọ́run ọba tó ní Ọlọ́run ọba ń ṣọ́ wa àbí ṣe kí la ṣe títí tá fi di báyìí bí mo kú nìsín wàláhì mi ò sàn kú bí mo kú nìsín mi ò sàn kú Ọlọ́run ti so oore ńlá fún mi bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe fáwọn àfáà Saheed Shittu bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fún gbogbo ẹni tó bá dúró lórí dáwọ́ òdodo oore ńlá lọ́lọ́run ṣe fún so ẹkú ò lè dẹ́rù bà wá a ti mọ̀ pé ọjọ́ kan náà á kú náà ni yóò sì dé lójijì náà ni torí ẹ̀ náà láti prepare gbogbo gbà pé a lè sùn a lè má jí ó lè a lè dàárọ̀ ká má dalẹ̀ a lè dalẹ̀ ká má dàárọ̀ so kọ́lọ́run ọba àlà kó wá jẹ́ kẹ́mi wágùn ká fi rí sí Ọlọ́run ọba yìí jẹ́ pẹ́pẹ́pẹ́ inú kẹ́mi gùn ká wá lò lórí iṣẹ́ rẹ̀ ó tún máa ń jẹ́ kí èèyàn tún dẹ́ni ire sí kọ́lọ́run ọba kó ṣe bẹ́ẹ̀ fún wa àtèmi àti gbogbo ẹ̀yin jẹ̀mọ́ tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi Ọlọ́run ọba kó so oore fún wa gbogbo oore ńlá tọ́lọ́run ọba ti ṣe fún wa Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ àwọn èyí tó tún kù tá a tún bẹ lọ́n gbóní tó ń jó oore ayé àti ti ákírọ̀ kọ́lọ́run ọba kó ṣe fún wa wala la ilaha illallah subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
alájìmọ̀rù mo gbọ́ pé olùtọ́sẹ̀ mẹ́ta nílùú Saudi lọ́rọ̀ fọ́ṣọ kọjá yìí. nígbà tí mi ò gbẹ́ni dání owó làbúrò lọ́sùn sọ́hùn àti pé lè ṣe ájìmọ̀sùrù ni mo tẹ̀lé lọ sí ìrìnàjò ájì mi. ọ̀sẹ̀ mẹ́ta fún ṣe hajj ṣíṣe yín pé sá. ó pé o tún lé torí pé ọjọ́ márùn-ún péré ni ṣe hajj èyí tó kù ziyara la fi ṣe gbogbo tí Kùránì àti àdìsí àdébùwà Muhammad sallallahu alayhi wa sallam mẹ́nubà lágbìyànjú torí hajj pẹ̀lú sunna ló jẹ́ Amir Kọ̀bọ́rọ̀dín Àjàlá lógún ibùgbé tó dára ìtọ́jú tó péye wá sí àtìgbàdégbà látẹnu àwọn afáà tó dáńtọ́ wò ó kò sáyé àǹkà tí kẹfọlọ́ngbò nílé ṣe ájìmọ̀sùrù ṣe hajj pẹ̀lú sunna ni. nígbà wo ni fọ́ọ̀mù gbígbà máa bẹ̀rẹ̀. fọ́ọ̀mù wọn ti wà ń tà kẹ̀tíkẹ̀tí làwọn èèyàn ń gbà 14th November sí 27 November ní umrah oṣù Rabiul Awwal tá ó gbéra umrah oṣù Ramadan ní 21st May sí June 4 2019 ọjọ́ kìíní oṣù kẹjọ sí ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún 2019 ìrìnàjò àjò tẹ̀yìn máa wáyé 24 Tokunbo Street Lagos Island làwọn èèyàn ti ń gba fọ́ọ̀mù fún àlàyé ẹ pé 08023364653 tàbí 09095604931. ájìmọ̀sùrù ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé.